kádàrá ò ṣe yí kò ṣe yí àyànmọ́ ní tàṣẹ o àrònú jinlẹ̀ dání mẹ́ta kọrí gbogbo ọ̀nà rẹ̀ o àti kọrí gbogbo nira wọ́n fún fèrè o kájà má bà sọnù má ní. ìjìnlẹ̀ òye ló yẹ ká ní o ẹ̀dá ayé ẹ̀rọ̀nù lẹ́ẹ̀mejì o ohun tá a gbé dání ká gbé dáadáa kó má padà jábọ́ fọ́ bí ẹyin o ojú ọ̀run kò funfun tán ìka ìkó máa dọ́gba ẹni bá rò tọ̀ la mọ̀ á ṣe pẹ̀lẹ́ o ẹni bá rò tọ̀ la mọ̀ kó kíyèsí ọ bẹ́ẹ̀dá má gbà bí àgbà gbé gbà ọ bí wọn náà ń pẹ́ láyé fẹ́rẹ́ ọ. kádàrá ò ṣe yí kò ṣe yí àyànmọ́ ní tàṣẹ o àrònú jinlẹ̀ dání mẹ́ta kọrin mẹ́ta kọrin o àti kọrin gbogbo nira wọ́n fún fèrè o kájà má bà sọnù má ní. tàbí má gbà bẹ̀ yẹn dákun má gbà bí kẹ́ẹ̀dá má sọnù má ní. Èrègbè tó bá ti fọ́ ẹ ṣàrùn bọ́lẹ̀ wò lọ mọ́ tàfàtàfà ò sí mi ẹ kìlọ̀ fún bọ́dà o wọ́n ṣàyè lẹ́sàn kọ́ ronú lẹ́ẹ̀mejì o bàbá fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o rákìtà bẹ̀rẹ̀ ẹni bá wá jogún wáyé kì í mọ ìrọ̀rùn ṣóhun lọ̀rọ̀ yọ ká máa bá bọ̀. kádàrá ò ṣe yí kò ṣe yí àyànmọ́ ní tàṣẹ o àrònú jinlẹ̀ dání mẹ́ta kọrí gbogbo ọ̀nà rẹ̀ o àti kọrí gbogbo nira wọ́n fún fèrè o kájà má bà sọnù má ní. àti kọrí gbogbo nira wọ́n fún fèrè o kájà má bà sọnù má ní. fún mi ní bírèdì ọ̀nà bọ́tà ńkọ́. kò sí bọ́tà o. ẹ má bínú. tó o gbà ló ní bọ́tà bírèdì ọ̀nà akọ máa ń bẹ ìfẹ́ jẹ náà gbogbo owó rẹ̀ máa ń bú wa tó. fún mi nọ́mbà yàtọ̀ ká máa sọ̀rọ̀. ẹ lóde ni. lóde ni àbí kò fún mi nọ́mbà ẹ̀ fún tẹ̀ máa pè é lẹ́kọ̀ọ́. ẹ dẹ̀ sọ̀rọ̀ bí ìgbà tẹ́fẹ́ ní wá supply break. mi ò ní supply. orúkọ yín lọ fún wa kan. ó lè jọ kó fún mi nọ́mbà. ẹ wo mi ò lè fún yẹn má pè mí kí lẹ fẹ́ pè mí fún ẹgbẹ́ kí mi ní gbé búrẹ́dì mi. ìgbọ́n ọjọ́ ti fẹ́ jẹ búrẹ́dì ẹ̀ náà ìjọ tó ní bọ́tà máa gbàjẹ́ rẹ́pù ẹ̀. ṣeré ibi ọ̀rọ̀ tí máa yọ o. ti bí 1.5 náà. bá sọ 1.5 náà. Rámọ́ báwo ni ọkọ mi kọ́ra gbé ilẹ̀ ṣó tàwọn náà tún ti wá gọjà mí àfẹ́ǹtì ẹ rí. wẹ́wẹ́ mẹ́rin ló kù mo ṣe ní pé kí n wá gbà sí kótó tọ́rùn tó yẹ. kò ṣe wàá máa ta wàá máa ta wàrà bá mi ẹgbẹ́ mi ẹni sùn. wàá tà o wàá tà lórúkọ Jésù láfíà ló máa tún padà wá ń sìn.
ẹ ṣe o. wà á fà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. ẹ ṣe máa. Káre. bye wàá ṣójà wèrè ni. kí ló kàn mí kọ́ ẹ̀ kí ló ṣe ẹ̀ náà. kí ló ṣe ẹ̀ náà. àwọn eléyìí kí ló ṣe ẹ̀. ẹni ọ̀ṣọ́ màtí gbadé mi ti wà á ta ókè ó débi wọ́n ní kó sọ wọ́n fẹ́ máa ṣọrí burúkú. owó wẹrẹ 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 ṣé wọ́n dá ìmọ̀ tó tọ́mọ ìyá. ọ̀fẹ́ yẹfẹ́ ayé yẹfẹ́ ayé yẹfẹ́ bá ẹni yẹfẹ́ bá gbọ́. báwo ni ayé yẹfẹ́ bá ẹni wọ́n báyìí. Bọ̀ṣọ́rí kó ló ṣì ní ẹ̀tọ́ ìwà ẹ̀. kí ni mo tún ṣe báyìí ṣé bí mo ṣàtìbẹ̀yìn ó dá ẹ má bínú. àbí kan ṣe ẹ ni ok mi ń bẹ sọ̀rọ̀ ń sìn ó ń ṣe mo ṣàtìbẹ̀yìn kẹ́ má bínú ṣé má bínú yẹn lèmi fẹ́ jẹ because ń sìn mo sọ fún ẹ how many times ni mo ti sọ fún ẹ pé tí n bá ti ń ṣe nǹkan bí iṣẹ́ mi kó má má dá sí i. kí ni mo fẹ́ sọ náà ju pé ẹ má bínú lọ àjò yín náà dẹ̀ mò ń ṣe o. àjò òwèrè ẹ wo ló ń ṣe gan tó ń sọ pé àjò mi ló ń ṣe àjò mi ló ń ṣe ṣé mi àjò tó ń ṣe ń sìn tó ti fi ṣàkóbá fún mi kí ni àjò yẹn fẹ́ dà fún mi no kí ni àjò yẹn kí ni rep tájò yẹn fẹ́ ṣe fún mi so òṣì tó ṣe ń sìn tó lọ dá sọ̀rọ̀ mi ṣé o mọ̀ pé chairman ti sọ fún mi kékeré máa wà síbi iṣẹ́ mọ́. mi ò dẹ̀ wá mọ̀ o èmi kàn ní kí n sọ báyẹn náà ni torí tiyín náà mo ṣe gbogbo nǹkan tí mo ṣe. torí tiẹ̀ wèrè o mi ń bẹ sọ̀rọ̀ dẹ̀ yín ṣe torí tiyín so ok bóyá dá sí ń sìn tó sọ pé kí n má wà síbi iṣẹ́ mọ́ yẹn ṣé mo máa lọ sí ọ̀dọ̀ àwọn bàbá ẹ̀ kí n máa lọ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ni àbí mo máa tẹ̀lé máa ta nǹkan tó ń ta káàkiri. Ọlọ́run á ṣe ìyanu. àbí wèrè lélẹ́yìí ni no bó ń pariwo ń sì tí wọ́n ti wọ́n súnmọ́ ẹ ó máa dàbí pé àbí mò ń ṣèkà fún ẹ Ọlọ́run máa ṣe yanu ṣé Ọlọ́run máa sọ̀kalẹ̀ látòkè wá ṣe ìyanu fún mi ni. Ọlọ́run ní sọ̀kalẹ̀ ṣùgbọ́n Ọlọ́run á ṣe ìyanu. àbí wèrè lélẹ́yìí yẹn máa gbà mí kẹ́ ẹ̀ Ọlọ́run á ṣe ìyanu ṣé Ọlọ́run máa sọ̀kalẹ̀ látòkè wá ṣe ìyanu ni mò ń sọ̀rọ̀ ń sìn ọ̀sán mi pé Ọlọ́run tó bá sún kúrò mi tó padà síbi tó wà padà síbi máa bọ̀ ń bí tó bá tún sún kúrò. àbúrò èmo ní kó bá mi pè yín wà ìyàwó organizing ló ń béèrè iṣẹ́ àmọ̀ látàárọ̀. mama ṣe wà pa ẹ jẹ́ máa lò sí àràǹdì wọ́n ti jáde látàárọ̀. kò sí wàhálà máa dúró dé wọ́n ti ní wọn ò ní pẹ́ dé. anyway àwa ọmọrin mọ anytime náà lédè. fídẹ̀ nọ́mbà wa bá àgbàlagbà. ẹ káàárọ̀ sà. ó dàbẹ̀ ni pé mo mojú ìbí kan. bẹ́ẹ̀ni èmi ni ìyàwó Isiaka. sọkú. bẹ́ẹ̀ni sà. kí ni problem. ó sọ pé ẹ ti lé òun ní gáràjì mo dẹ̀ ní kí wọ́n bá bẹ̀bẹ̀ ó má jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn àti pé òun ló ń tọ́jú mi ẹ̀dẹ̀ wo condition mi ó kẹ́ ẹ̀ jẹ́. dìde let's say the fact sọkú sí ní tí ò dáa báwo ni sọkú sí máa jan garage wọ́n tún wà lákò tún gbọ́ kò dẹ̀ sí nínú òfin union pé kí union máa jà ọmọ ta ló ń jà union ń jà àwọn tó kọ́ èmi níṣẹ́ aládùn òfẹsẹ̀ kanlẹ̀ ẹgbẹ́ baba bílẹ̀ aminu MC olúọmọ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn so wọ́n train gbogbo ọmọ tó wà lábẹ́ wọn báwo ni sọ̀kú ṣe máa bà mí lójú jẹ́ a train ọmọ wa débi wípé a gbọ́dọ̀ tọ́jú ìyàwó ilé wa àtọmọ wa. chairman ẹ má bínú sí i èmi náà ti bá a sọ̀rọ̀ mo ti bá a sọ èyí tó ń jẹ́ òótọ́ rọ̀ ó dẹ̀ dá mi lójú pé ó máa change sa. ní kó pè mí tàbí kó jíṣẹ́ fún tó bá délé wàá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la. bá àgbàlagbà. àkúè. ó lọ bàbá. àkúè. ilé bọ̀jẹ̀. sọ̀rọ̀ sókè. bá àgbàlagbà. ó ṣe àmọ̀. ọlọ́run. máìsẹ̀. ẹ ṣe sà. ẹ wọ́n rà mama. ẹ wò ìyàwó organizing pẹ̀lú bó ṣe máa ju ẹrù tó máa ń múra tó máa kó sórí kó sọ̀rọ̀ tó máa wà ní pọ́sítọ̀ tá a dúró tá a máa mo fún ajé mi o. ó ga o. àwọn sọ̀kún yẹn ò ní láì fàájì nìkan ni wọ́n mọ̀ àwa dálé adáǹta ni o
àwọn ọ̀gá àti wa MC Olúọmọ Koko Zaria tẹ́ bá rí ìyàwó wọn àwọn ọ̀gá mọ̀ pé ọmọ ẹ̀lẹ́ ni ó lágbára o èmi àpò gbogbo léèwé ẹ bèrè mi níléèwé kò sẹ́ni tí ó máa wá a dẹ̀ tọ́jú lé àwọn ọlọ́run sọ̀kú yẹn afẹ́ ayé ni ó ṣàlùyẹ tó ń gbé ẹ kó má lè tọ́jú ìyàwó ẹ ó dà pé kò láìkí obìnrin yẹn kankan torí bóyá wọ́n fi fún ni àti ẹ̀mọ́. Organizing ẹ jẹ́ kí lè bàjẹ́ bẹ́ẹ̀ tí wà wúmà yẹn ó tún ti pè mí sí pé òun ti léjò àwọn ejò pẹpẹ soup dàbá ti ń pò ń bí kákan lọ jẹ ìyá yìí ò mọ business ó léjò olóyè wá sí ṣọ́ọ̀bù ẹ̀ kó o ṣe máa ò nẹ́nìtì. ó fún wa ní nǹkan tá a fẹ́ mú kó fún wa ní oníláìlọ́n yẹn. Kí ló dé èmi rò pé a máa ṣe. agbára ògbé chile ni o oníláìlọ́n táwọn máa fi yín já ni kó fún wa kó tẹ̀ má fi mi gan èmi wà òkè báyìí. ṣé méjì ni kí n fún ni sàbí nǹkan tí. oníláìlọ́n náà ni kó fún mi jẹ́mi kan tiẹ̀ fẹ́ kó tó má jọ kó tó máa pọ̀ kan fún tààrà sóòrò oníláìlọ́n nìkan. ọ̀rọ̀ àwọn méjì lórí nǹkan tó sọ fún àwọn méjèèjì. ó dáa tó ṣe bẹ̀rẹ̀ o èmi ìfẹ́ mú kankan àlówó pọ̀ ńlẹ̀ aláṣọ ṣé mo gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní gbogbo nǹkan lọ déédéé gbogbo ẹ̀kan dojú bí ẹsẹ̀ onítẹ́lọ̀ ní ti ṣe wà agídí mo fi ń lo gbogbo ẹ̀ kò sí kankan. Bọ̀ organizing a gbọ́dọ̀ tẹ̀ a lè gba wín níbi a bá ti jolówó náà lèyàn ti lè já láwọ lọ́fẹ̀ẹ́. ọdún lè já wín o ọdún nìkan máa lé mi mú o ṣe wà ẹ̀gbọ́n rà ṣe ti ṣe mọ́ ni. má dúpẹ́ tiẹ̀ jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí tí ìyàwó èèyàn bá ti wà nínú oyún nǹkan máa ń sáfẹ́rẹ̀ tí ò ní sí nǹkan kan lọ́wọ́ ẹni náà ó máa ń gbọ́ èébú tí wọ́n máa ń bú ni wọ́n ní ẹ̀rí ó rí bó ṣe ṣorí kúnkún bí ọkọ aláboyún bẹ́ẹ̀ ni nígbà tí ò sí owó tó máa fi gẹrun ẹlòmíì tó jẹ́ pé ó máa tọrọ jẹ ni èèyàn tó yẹ kó ṣe láàánú ó máa sá fún ṣe bá aṣọ tí ò tí ì gbó lọ́rùn tó jẹ́ pé ó máa fade báyìí ni aṣọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wá wo kinní kan ó wá lè jẹ́ pé ọjọ́ tí ìyàwó ẹ̀ bá bímọ báyìí ní gbogbo eré yẹn àwa máa wọlé wá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. gbẹ́gbẹ́jẹ ní sùúrù jáde tẹ̀sẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ìgbà tẹ̀ ń kànú báíbù kí ló dé ṣé ẹ̀yin obìnrin ṣe wá jà kí ló dé tẹ̀ jà wùlì bẹ́yẹn èèyàn lóyún ó ṣe máa kó bọ́kọ agbanilétí ọmọ ogun dẹ̀ fòyọ̀ dànù why that èèyàn lóyún ọkọ wàá rí owó jẹun kò rówó gẹrun sọ̀rọ̀ nìyẹn is it making sense is it a sense talking so ohun tẹ́yìn náà sọ ó jáde dáadáa létí kò dá ẹ̀yin obìnrin ẹ̀ ń ba kárí ọkùnrin jẹ́ tó pọ̀ chairman organizing secretary lẹ́ni tó ti náwó tẹ́lẹ̀ kò á rọ́nà ẹ wá sọ kẹ́ ẹ̀ máa wá bẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ lọ irú ọpẹ́ ò ní ẹ. láti ìgbà tá aláyé ti dáyé bó ṣe máa rí nìyẹn. ayé ti renovate kẹ́yìn obìnrin kẹ́yìn náà renovate jagunjagun. kí ló wáá ṣe yín tẹ ọkọ̀ wá ń ronú báyìí àbí ẹ báyàn jà ni. ṣé ń ṣe ẹ ni ṣé mi lè dúró mi lè rí nǹkan tí ẹ lè dúró kí n dá ronú mọ́ ọ́nú lé. mo rí pé ẹ kí n dúró báyìí náà mo ṣe sọ bẹ́ẹ̀. calm down we know that ma bá idiot pariwo má dàbí wọn ẹni tó ń ṣe wọn máa ń dàbí wọn má ṣe bẹ́ẹ̀ calm down kò get ara ẹ. okay sori láàrin èmi àti ẹ̀ ń sìn ìwọ gangan ni problem mi ìwọ gangan ni mò ń bá jà ìwọ gangan ló ń fún mi ní problem ní orí mi in fact o ti fẹ́ yà mí wèrè tí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí kó tó wá dípò yà mí wèrè mo fẹ́ ṣèfẹ́nú mi àṣírí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run náà ó sọ ó ní fẹ́ràn ọmọnìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ kò sọ pé fẹ́ràn ọmọnìkejì ẹ dára ẹ lọ so why tó ṣe máa jẹ́ problem fún mi nígbà tó jẹ́ pé mo láti nífẹ̀ẹ́ mi jù ẹ lọ. okay mo ti rí solution sí problem tèmi solution yẹn kẹ̀dẹ̀rẹ̀ sórí tó ṣe wáyé ẹrù ẹ tó kéré àti tó tóbi o máa wọnú lé ń sìn o máa kó gbogbo ẹrù yẹn wá dẹ̀ máa lọ. ọ̀rọ̀ yẹn ti yé mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti lọ bá chairman lọ́sàn-án mo dẹ̀ ti bẹ̀ wọ́n ti ní kí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ padà. àbí wèrè ni wọ́n àti chairman ni kí ni tèmi pẹ̀lú chairman ó lọ bá chairman kẹ́rù ẹ kó máa kó lọ lé wọn àti oyún tó wà nínú ẹ kó lọ sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn ó ti rúure wá lọ sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn àbí kó lọ wá bí sọ sí kankan tó kàn èmi ò ní kankan ṣe pẹ̀lú ẹ mọ̀ ṣòro pé mò ń ṣeré ni no okay torí pé mo ń sọ̀rọ̀ sí ó jọ pé mò ń ṣeré no kó tó yà mí wèrè ń sìn mo ti fẹ́ fúnra ara mi kí n kó ẹrù ẹ síta option méjì dẹ̀ ló wà ó lè decide ń sìn kí ni ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè mi fẹ́ fọwọ́ kan mi fẹ́ dáràn mi fẹ́ lóko èèyàn lọ́rùn ni mi fẹ́ kó jẹ́ pé wọ́n máa sọ fún mi pé òun ló pa òde bí tó máa sọ pé wọ́n lọ tì mí wọ́n nú kí n máa lọ sun ẹ̀wọ̀n
ìyẹn ni mi fẹ́ kó ṣẹlẹ̀ sí mi option méjì ló wà option àkọ́kọ́ ni kẹ́rù ẹ̀ kò máa lọ mi fẹ́ mọ ibi tó fẹ́ lọ mi fẹ́ rí ẹ mọ́ nílé ayé mi o get bad luck ní ẹ fún mi yes bad luck ní ẹ fún mi option kejì ni pé mo ti rí àwọn tó máa tó ń ta part o get wọ́n tètè wá sọ fún mi wọ́n ní pé wọ́n ní ìdọ̀ ọmọ tó ń tí ì bí yẹ kó ṣì ń ṣeré inú wọn kàn máa lanú yẹn wọ́n dẹ̀ bá gbọ́ ọmọ yẹn wọ́n lọ owó gidi òun ni o get wọ́n tún wá ní ìdá àwọn ojú bóyá máa ń ṣojú wọn ní ìdẹ ojú méjèèjì láàrin káàdìjú kálájú wọn máa débi ń sìn màá jọ ẹ lójú wọn máa mú kan ni nínú kókó gbogbo ẹrù ẹ kó máa lọ ọ̀ kí n pa àwọn tó ń ta páàtì kọ́kàn wá yọ ọmọ inú ẹ wọ́n dẹ̀ yọjú ó tó fi ń ríran méjèèjì kán lọ ta kán sọdún ṣebí kí n máa lọ ni. jẹ́ kí n má wọrí fún mi. ṣé ò wá mọ fámílì ẹ̀ kankan ni. mọ́mí ẹ wò kí n má parọ́ mi ò mọ anybody pẹ̀lú ẹ̀. o ò mọ ẹnì kankan. mọ́mí ẹ wò ọ̀rẹ́ ẹ̀ kan tí mo mọ̀ mo ti pè ó lóun travel nípò òun ò ní pẹ́ dé tó bá dé bóyá bá wa dá sí i. nǹkan tó ṣe máa ń sọ nìyẹn pé ó dáa kéèyàn ṣe mọ̀ mí mọ̀ ni kó tó di pé oyún máa ṣẹlẹ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ ilé nílé ẹ ṣé kò ti sùn kó ti jí wàá máa tàjẹ ìwọ náà kú ń ṣọmọ bẹ́ẹ̀. ẹ ṣe mọ̀ ẹ ṣe mọ̀. kò sí wa má dààmú ara ẹ jókòó ẹ. ẹ gbà ṣáà máa ní kí n kó fún owó tíkẹ́ẹ̀tì. èmi bíi tí báwo èwo ni kí n máa gbowó tíkẹ́ẹ̀tì dání ìjọ́ wo la máa bẹ̀rẹ̀ yẹn. ala wọn ní kò gbowó ló ń doubt ṣé ẹ̀rù ń bà yín. ọmọ ẹ̀rù owó ń bè mí o kò ń ṣe ru owó yìí náà kí ni tèmi láti máa gbowó tíkẹ́ẹ̀tì dání. tí ẹ ṣì gbà náà filẹ̀ bá àgbà nọ́mbà wà. sọkú wa báwo ìyàwó ẹ̀ ń kọ́. ó wà bẹ́ẹ̀ orí eléyìí ń kó kan fún mi sí pé ọ̀rẹ́ kí n gbowó dání kò yé mi bóyá mi kọ́ ló fẹ́ kó fún. bí mo ṣe ń wọlé bọ̀ tán ní kò gbowó yẹn o refuse láti gbà dání. má bẹ̀rù. treasurer ó sick seriously ẹsẹ̀ kan yí ẹsẹ̀ kan òun ló wà ọlọ́run bá ló lè lá o ẹ ṣáà máa gbàdúrà fún so as from now ìwọ ló máa wù the post treasurer and your former post organizing kò dẹ̀ gbọ́dọ̀ mẹ́hẹ̀. ń bá wà ọ̀pọ̀ bá àgbàlagbà. make sure pé o kó àwọn káàdì branches tó wà bá mi lọ́fíìsì. ìjọba ló sọ pé kò pọ̀. ó pọ̀ yẹ́yẹ́ ẹ̀yin boys. ó pọ̀ baba for you. Adimi. Congratulations. Oríire méjì ló wọlé tí ẹ̀ ìwọ ní compose méjì. Àjọ máa celebrate ẹ̀. Ọ̀pọ̀ eléyìí náà. Kí lẹ ti fẹ́ sí? Mẹ́sì. Mo kí n tún sí ni. Ṣé bàbá bẹ̀rẹ̀ ta fẹ́ wọlé fún wa? Lọ́pọ̀ yẹ wa. Ẹ ń pè yẹ, sọ pé ń pè yẹ. àwa yóò ń bèrè pé kí n fẹ́. Bí tá a bá sọ nǹkan tá a fẹ́ ṣágbára ẹ gbé. Táwa wà mí. Èmi ìyá ẹ̀gbọ́n kẹ̀. Ẹ̀mí ìyá ọkọ. Ọmọ kékeré lòun. Organizing. Ẹ lè wálẹ̀. Láyé òkè ni wàá máa lọ òkè. Àwa náà lè yí o, àwa mà lè yí o. Ó ga o, ẹ kú jókòó. Mama di mama. Ṣé wàá pa? Bí mo sọ̀rọ̀ ṣàfihàn wà ń bí. Ṣé máa jókòó sínú ilé ń bẹ̀ ṣẹ́ lálejò ni. Ọlọ́kùnrin kan ti báyìí tí tó ná ọ̀gá bí rẹ̀ nìyẹn ga gangan tí ò lè kó lódiwọ̀n. Wọ́n bá ti dé báyìí wọ́n jọ máa jókòó ni. Yá jókòó ti ní fìríjì. Ìhun ni mo bá sọ ice block. Ọ̀kadà ní ngò mo bá fi kó ice block. Ice block ní mímí. Ẹ wo ẹ má dá wọn lóhùn bó ṣe nǹkan nù ilé ni ẹ má dá wọn lóhùn. Kò sí nǹkan tẹ́lẹ̀ máa ṣe nínú ilé. Irú àsìkò tẹ́ wà yìí ẹ ní láti wà pẹ̀lú wa. Ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára mi. Èmi mọ̀ pé tó yẹ máa rí rè. Ká ní mi mọ̀ ni kí n lójúnú. Màá ti tó rárá mi pa tipẹ́tipẹ́. Ìgbà táwọn á ń bí last time tá a kàn ń ṣe fàájì ẹ̀yin kàn sọ̀rọ̀ ní o àwọn kàn sọ̀rọ̀ ṣákárá wọn ò dẹ̀ mọ̀ pọ́rọ̀ yẹn ń bá mi wí
ọkàn tí ìka kàn gbogbo nǹkan dẹ̀ change dọ́bùdọ́bù ni gbogbo ẹ̀ ń wọlé. màláìka kan nìyẹn. ṣé o kó olóbìnrin bá ti lóyún o gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ o kíníkan àti lórí kórì ni mo gbé sínú ilé. organizing ẹ má rí eléyìí bíi pé ó sọ̀rọ̀ ọlọ́nkàn gbẹnu àṣírí sọ̀rọ̀ ni. ọlọ́run ẹlẹ́dàá. wàá pè má sọ bẹ́ẹ̀ mọ̀ yàlájí. irọ́ ọ̀rọ̀ máa ń jáde lẹ́nu àṣírí ọ̀dẹ̀ lè jọ́rọ̀ ọlọ́gbọ́n bí bíbélì ṣe wí ni. èmi bá tiẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn mà ní o ẹ wo ẹ ṣọ́ra yín o ó dàbí pé ẹ̀yin ò láìkì mi rárá mi ò láìkì ẹ o. mi láìkì ẹ tí màá fi kú mi lè láìkì ẹ. mélòó lára mi èmi tí n bá nàró nísìn ń débi dodo rẹ̀ ó lè gbọ̀ngbọ̀n rẹ̀ bí ìgbà wọn fọ̀pá wọn ni. ẹ má wọrí abáyé parí ẹ ìjà máa tó parí. ẹ wo ẹja àrọ wà o 2.5 ní plate. pé wà lọ́wọ́ ló lọ́wọ́ ẹ lọ kẹjà wá kẹsẹjà fúnra yẹn ṣe fọmọ yẹn ṣe fáwọn gbogbo àwọn àlejò yẹn. èmi máa láìkì ẹja o kó dẹ̀ láta dáadáa. 2.5 púpọ̀ má gbàgbà púpà lọ mú kó lọ́ọ̀bì kankan. aláyé mi ti pàṣẹ ó yá mú kété ń fẹ́ kẹ́ẹ̀dẹ̀ lọ́wọ́ àdéhùn ẹja fáwa. ẹ láìkì mi rárá mi ì dẹ̀ láìkì. a lọ kókó sí lọ́pọ̀ wájú mi ò lẹ́gọ̀ọ́ mi o. òde yẹn ni òun kó ẹjẹ gan ọkọ yìí. èmi láyé má fọ kọ́mọ̀dà. ṣeré ibi ọ̀rọ̀ yìí máa yọ o. ẹni bá sọ kò sóòrùn lẹ́ o agbóhùn onílé. hello ladies and gentlemen ẹ jọ ẹni tó bá lóyún nulẹ̀ yìí kó bọ́ta. àwa aṣojú àwa ń ta ẹ má gba ojú wíńdò sálọ o torí gbogbo ní tẹ̀ ń wò yìí àwọn ọlọ́pàá wọ́n ti sọ̀ráǹdì bẹ̀ ẹ má bọ́ta. ẹ ǹlẹ́ o. àwa nù. ẹ wá mi. kí ló dé. kí ngbà tí wọ́n mọ̀ pé wọ́n ní kí àwọn olóyún kí ẹ má bọ̀ wá sí ilé aṣojú bọ́ bá ti lóyún kí ló dé tó wò fi wá. ṣé mi lóyún ni. ìwọ lóyún. ẹ oyún nù mí. ṣé ọmọ ìròyìn tó kàn wá ní ọ̀dọ̀ wa lọ́hùn tá a fi wá bí wọ́n ní látàárọ̀ dalẹ̀ ipò bẹ̀rẹ̀ sí bí ni oríṣiríṣi ebi náà ló mú wa home rice. ẹ jọ ṣé tóbìnrin bá ti ń bí àbí tóbìnrin bá ti ṣàìsàn ṣó ti lóyún nìyẹn. that is symptom of oyún ni. ẹni sùúrù mo sọ pé ẹ mọ́lẹ̀ kan ẹ bá sọ pé èkété àfẹlẹ́ ẹ̀kẹ́ pé ṣé kẹ́ni kó ló ń pè délé ẹ̀ lé o ẹ gbàgbé ń pa afáfá à ń ṣe ìjọba líbí o a granted ni o wọ́n fi gbà á síṣẹ́ líbí. ẹ wo bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yẹn èmi náà fẹ́ béèrè kan lọ́wọ́ yín ṣé ìyẹn ò ń bì tẹ́ bá ń ṣàìsàn. agbèfọ́ba máa ń jẹ̀bi ni dpo arrest me. SPD call I return in the back. ẹ wo ẹjọ ẹfẹ mi lẹjà ṣé kẹyìn bá ń bì ṣe lóyún ni ṣé ọkùnrin ò ń bì ni. ẹ ṣọ́ra yín o. madam move I will tell you. ṣé ìta bá ti test yìí tẹ̀ bá ti lóyún. ẹ má bọ̀ wálé. ẹjọ ẹfẹ mi lẹjà. ẹ nìṣó máa pa ẹ́. kẹ́lí mẹ́gà tẹ̀ wọ́n yẹn fún ẹ. ṣọ́kùnrin ò bì. ẹ nìṣó. kí ni ẹ wo ẹfẹ mi lẹ o ẹjọ o àkílódé. ṣeré ibi ọ̀rọ̀ yìí máa yọ o. ẹni bá sọ kò sóòrùn lẹ́ o agbóhùn onílé. ẹni bá sọ kò sóòrùn lẹ́ o. kádàrá ò ṣe yí kò ṣe yí àyànfó ní ìdásẹ́ ọ̀rọ̀. àǹtí kí ló ń ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ ẹ wò kì í ṣe pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ náà lágbára bẹ́ẹ̀ wọ́n ti ń ronú jù ṣé ẹ rí ìrònú tí wọ́n ń rò wọn ló ti dá nǹkan sí wọn lára báyìí. òkè mo ti gbọ́ yín àǹtí nọ́ọ̀sì ẹ jọ kí la fẹ́ ṣe sí. situation tó wà ní ground sí ni pé àfi ká gbé wọn lọ sí hospital bẹ́ẹ̀ ni torí kì í ṣe nǹkan tá a lè máa ṣe ní abẹ́lé mọ́. ẹ̀yin wà qualified náà ṣebí qualified nurse ní wáyé tẹ ṣe máa ní dandan hospital ṣe bẹ́yìn náà la máa bá lọ hospital olú yín báyìí náà la máa bá lọ hospital. àǹtí òótọ́ ni qualified nurse ni mí but abẹ́lé lélẹ̀ condition wọn sì dẹ̀ nìkan ṣe nǹkan tá a lè máa treat lábẹ́lé nǹkan tẹ́ máa gbé lọ sí hospital yẹn. ṣẹlẹ̀ kí ló báwo ló tún ṣe ń ṣe. ẹnu ẹ náà la ṣe
nọ́ọ̀sì sọ pé ó ti sún àwọn bóyá ká gbé lọ hospital. mi mà ní dáràn o Rámọ́. abẹ́rẹ́ bó ṣe ń ṣe rèé tó ń dẹ́rù bà. ìyá mi ṣe bó mọ ìlú ẹ̀. mo mọ̀ bí. ìwà ṣe nítorí Ọlọ́run máa fún ẹ lówó bàbá mi gbé lọ ìlú ẹ̀ ò ní dáràn ní ìlówó hospital. ọ̀nà ọ̀bẹ o àti kọ́ bíbọ̀ pò níra wọ́n fún fèrè o kájà má bà sọnù má ní. ìjìnlẹ̀ òye ló yẹ ká ní o ẹ̀dá ayé ẹ̀rọ̀nù lẹ́ẹ̀mejì o ohun tá a gbé dání ká gbé dáadáa kó má bàa ọ̀dájú ni ẹ o ìka ọmọ sì ní ẹ pẹ̀lú ó wá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ànùmọ́dàrò látijọ́ ó sí ẹ̀ bójú wẹ̀yìn ó hàn sí pọ̀ fìyà ẹ̀ síbì kan wá wo rẹ̀ wọn ò kọ́ tó sọ̀rọ̀ ẹ̀dá ó ṣẹ̀ wá mọ̀nà lé wá bá níbi tó fi mí sí láti yọjọ́ ìyá bí kò burú o ẹ tó fún yín lóyún ta lónítọ̀ òun o ṣẹ́kún ló fún ẹ lóyún ni. ẹ wo mà bó ṣe ń sunkún nìyẹn láti ìgbà tá ti kó lẹ́kọ̀ọ́ ká tó kó lẹ́kọ̀ọ́ gan ló ti ń sunkún tá bá béèrè ọ̀rọ̀ báyìí wọ́n máa sunkún ni tá bá bá sọ̀rọ̀ báyìí wọ́n máa sunkún ni bó ṣe ń sunkún nìyẹn. dákun ọkọ mi ó dà fi gbogbo tó wà láàrin mi àti ẹ̀rẹ̀ ó ṣàyẹ̀kùn tẹ kó lẹ́yìn tó máa lè jẹ́wọ́ fún ta ló fún ọ lóyún. nǹkan mọ̀ ti ṣe mí ẹ dákun ṣẹ́yìn mẹ́ tó fún lóyún. àmọ́ nígbà tẹ́yìn mẹ́ tó fún lóyún kó dé tẹ́ni ò wá lè tọ́jú ẹ̀ tó jẹ́ pọ́nà ilé mi lẹ̀ wá ń gbé bọ̀ àbí. àwa náà gbìyànjú àwa wọn lọ gáràjì nígbà tá dé gáràjì àwọn ará gáràjì gan mọ̀ pé wọn ò mọ bó ṣe rìn kó dẹ̀ ń pẹ́ kí bọ̀dá tọ̀kú máa fi tó wá gáràjì àfi ọjọ́ 3 ọjọ́ 4 wá wọn àfìgbà tá a rí wọn. ẹ̀rẹ́ tó fọ́nra mọ́tà lóyún ojú padà tì mí sọ pé àbí kí lẹ pé. ìsọkú lórúkọ wọn bọ Isiaka gangan lórúkọ tó ń fún wọn. àwọn èèyàn ló máa ń pè wọn sọkù àwọn ará gáràjì àti everybody. Rámọ́tà ẹ wọ ọmọ tèmi mo dáràn o ẹ wọ ọmọ mi mo dáràn. ìyá alámọ́ ọmọ sọ́wọ́ ọdún òun. wo kí n ti ń lé mi ní ò padà lẹ́yìn mi. ṣé ibi tó ọlọ́lọ́sọ̀ lọ́mọ ni. bó mo ṣe fẹ́ lọ mọ́ ṣe bọ́ ní bíkí bá rèlùgì tó kẹ̀ lákọ́kọ́ rẹ́ Rámọ́ wọn gbé káwá mọ́ mi mọ́lé. Rámọ́ ti dé. Rámọ́ ti dé o. àdúpẹ́ o láti bí ọdún 3 ńlẹ̀ yìí ọlọ́mọ sí. àdúpẹ́ lọ́dọ̀ lọ. àdúpẹ́. wọn wá dé lásán oyún wọn gbédè. bẹ́ẹ̀ ni. oyún ló gbédè. dákun ṣé iṣẹ́ ti ń kọ́ ó ti kọ́ parí ni. iṣẹ́ ṣé àgbà tó ti sáku olù ṣáàmọ̀ kankan pa rẹ̀ mọ́ ni ndé tí mo rí tán gbédè náà ni mo rí póyún ló gbédè yìí bó ṣe wá gbóyún dé tí wọ́n wò báyìí ṣé ló funfun pin gbogbo ẹyin ojú ẹ̀ báyìí ṣe gbogbo ẹ̀ yẹ́lò gbogbo ìkànnì ó yẹ́lò débi pé ibà ti ń bẹ lára rẹ̀ ó sì mọ̀ pé wọ́n máa sọ wípé ibà ò dáa kó mọ ọmọ lóyún bó ṣe wá bá wá àgbo sàfún tí ó fi tọ́ gbogbo ẹ̀ dànù. létí tí ibà fílẹ̀ lẹ̀ fún mi kò tiẹ̀ dáa kó lóyún mọ́ nígbà tó ní á ní bí wọ́n bá bímọ àwọn eléèbó máa ń pè kan jọ́ndíìsì àbí kí wọ́n pè wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ kó sì mọ̀ mọ̀mọ́ wa. ilẹ̀ tó bá jẹ́ ti bá ní tí bá ń bẹ lórí èékánná rẹ̀ yóò tó dànù ẹ ọkọ rẹ̀ wá ń kọ́ sẹ́jọ́ dé náà. àti ìmọ̀ kankan pa rẹ̀ ká tẹ̀lé kó tọ́jú ọmọ tiwa kó gbádùn náà ká tó mọ̀ sọ̀rọ̀ ọkọ. àwọn ọmọ tí kọ́ lọ́wọ́ mọ̀ sàánú èèyàn mọ̀ ní. ìbá mi ẹ̀ pọ̀. sí wàhálà ebi bà ní. yọ tọ dànù yọ tọ gbogbo ẹ dànù. gbogbo ìkànnì ẹ̀bẹ̀ gbogbo ẹ̀ yẹ́lò gbogbo ẹ̀ ó ṣàpọ̀ kọ́kọ́ ní. ibi yóò lẹ́fẹ̀ẹ́ mi yọ tọ dànù. a ní olùṣọ́ba ìdákùn ìyá rẹ̀ ò sí nílé. àti ìyá rẹ̀ bájẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ wọn yanjú rẹ̀ bí báwo ni ẹ̀dákùn torí Ọlọ́run. ẹ wo ìyá rẹ̀ ò sí nílé o ẹ̀jọ̀ torí Ọlọ́run ọmọ ìdá ìṣẹ̀ wọlé ni. yàgò mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ fẹ́ ṣe wọ̀nyí pé àwọn àtàwọn wò àwọn àtẹ̀sọ̀ messenger àkàbí balẹ̀ níwá yìí àwọn òde ní ẹ̀bà trespass àbí kálá jẹ́sẹ̀ kan tó yẹ pé balẹ̀ lọ́wọ́ nínú ọtí yìí ṣáárí ìyá àbẹ̀gẹ̀ tí àwọn wò àfi ká mú ọdún àgbàlá balẹ̀. ó tẹ̀ sí wá dáa báyìí ìyá rẹ̀ náà ti dé. ẹ dákun kí ló ṣẹlẹ̀ o. bá a ṣe rí náà nù o akọ̀dédé rí wọn náà bá dẹ̀ nípò yá o kó máa tẹ̀lé àwọn. ṣíṣe kankan fún yín lè dákun tó ó ṣẹ̀ṣẹ̀ kó ó ti kó ní láti bí ọdún mélòó ẹ̀ ṣẹ̀ padà wọlú ìní kò ṣe nǹkan kan. tí ìyá bá dé kí wọ́n kàbọ̀ ṣàǹgbọ́n tí ìyá bá dé kó kàbọ̀ ẹ lè gbọ́ o
It looks easy to my eyes. Ìyá Bòòrò, èyí ń wo àwọn tẹ̀sán yìí sọ pé ṣáà ìjà kódà lójú yìí ni. Kí wá nìyí? Ọlọ́pàá ọba, akọ́dà ọba, ìránṣẹ́ ọba. Ṣèfẹ́ wọn ọba náà ṣá nìyí. Tẹ̀sán gangan ló dúró yìí. Bẹ́ẹ̀ ni. Ọ́fíìsì àgbà kó jẹ́. Ṣé ìyá tẹ̀ ń wò yìí? Mẹ́mẹ́mẹ́ ni wọ́n mọ̀. Ẹ lè mọ mẹ́fẹ́rẹ́ mẹ́mẹ́. Ó lè mọ̀. Adam, ẹsẹ̀ ti máa ma kọ̀ létí. Ṣé rí ìyá ìbejì tẹ̀ ń wò yìí? Wọ́n kàn fẹ́ rí wọn ní palace ni kò sí yọnu. Wọ́n ti kóòdù láti bí ọdún mélòó. Ẹ ṣe padà wọlú yìí ni kò ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí yàrá rí òyà. Àgbo tí wọ́n ṣe fún tí ó fi gbádùn ni mo lọ kà o. Ṣé búlọ̀gì ní bàgàjà? Ojú ẹ̀ kẹ́mẹ́tó lé kẹ́mẹ́tó ko. Ṣé bó ṣe ń gàn kẹ́dà wọnú ìlú yìí tí rí tí? Ìlú ti mọ. Aṣojú ló ní ká mọ̀ wá sí palace. Bọ́lá ṣe máa yẹ ẹ máa ṣe bẹ́ẹ̀ o. Ẹni tí àwọn èkó ṣẹlú o. Kò ṣẹlú o. Kúkú lọ bí kọ́kọ́ orí ilé ìdájọ́ wà látàbọ̀. Ẹ wò ẹ wọ́n ṣe ọ̀rọ̀ fàájà rẹ̀. Ilé o, ìyá aboyún. Ṣé wọ́n ní ìyá aboyún? Ṣé o sì ń lù ú ńgbà tá a kéde pé. ẹ̀yin tẹ́ jẹ́ obìnrin nílùú yìí. kéré o aṣojú ni ká sọ fún yín pé ò bá lóyún oṣù kan. ìbájọsẹ̀ kan. ìbájẹ́ ọ̀sẹ̀ méjì. ìbájọjọ́ mẹ́ta. wọ́n ní pé kí gbogbo yín máa bọ̀ ní ilé aṣojú kẹ́ wá ṣe àyẹ̀wò eléyìí tí wọ́n bá wá mú lẹ́nu yín. onírọ̀gbọ́ o. ẹ fi mú dánrin. kéré o. kéré o. kéré o. kéré o. kéré o. aṣojú dúró. bóyá. ó ti lóyún. ó yóò sún mélòó lónìí. àbára rẹ ò yá. ṣé fẹ́ ṣe rè. wọ́n filẹ̀ ìwọ. pa. Bẹ́ẹ̀ ọ́fíìsà ṣáyé tí ìsúté yàn bá rí báyìí ṣá ń gbọ́ ó ní bẹ́ẹ̀ mi ṣe máa ń díẹ̀ tí mo. báwo lọ ti fẹ́ sọ pàṣọ. àdá fún ìmọ̀ ń bọ̀. ṣé o gbé dèédé ni. ẹ lè fún un. èmi. olúwa fi wèrè pàtì ẹ̀ wọ́n ní mo lóyún oṣù. kí ló ṣe wọ́n tó wá sáré kiri báyìí ṣé máa sọ fún mi kí wọ́n sí nínú ìlú. o gbọ́ pé wọ́n sọ pé gbogbo àwọn tí wọ́n bá ti lóyún nínú ìlú pé kí wọ́n máa mú wọn bọ̀ láàfin. àwọn ti kọjá yìí wọn ni bí wọ́n ti bá dé bí eré sísá. a jẹ́ pé tí bèmí kan bá lóyún gan wọ́n mú ọ dàfin. àbí wọ́n gan ti lóyún ni tó sọ. mo ní. àjẹwò ara èmi gangan ni mo máa fà yín lọ́wọ́. dákun jẹ́ ọ̀rẹ́ mi. bẹ́ẹ̀ ni mo kúkú gbọ́ kedere àmọ́ yìí tó fọwọ́ padà yín lójú ọmọ yìí ò gbé ìlú yìí ó ti kú òdùn láti bí ọdún mélòó kan sẹ́yìn èyí gangan náà gbé padà wọnú ìlú tí mo rí póyún wà nú ẹ̀ bẹ́ẹ̀ ń gbà tó di ara rẹ̀ ò yá ni mo ṣe ní kí n lọ ra àgbo tí wọ́n ṣe fún tara rẹ̀ ó fi dá sáká. ọmọ wa dé o wá ṣe mọ́nu ní ṣèbó yẹ kó mú àṣà fi kí gbogbo òkú fojú rẹ̀. mo ní ìtọ́jú rẹ̀ kó gbádùn ní ìyá wa. àti pé gbòòtẹ̀ wá gbọ́ pé ọ̀dọ̀ ìlú lọmọ yìí wà èwo ló wá ń gbọ̀n sí bí ewé orí omi tó wà lù jẹlẹjẹlẹ sí. abiyamọ ni mí. ǹlẹ́ o abiyamọ alábíamọ tẹnìkan òbí rí báyìí ọmọ lọlé ọmọ rẹ ayé ò ní la ìrà ò ní rìn nǹkan kan ò ní ṣe á ti mú lọ sí ilé ìwòsàn ìlú ọmọ tọ́jú ẹ̀ ò ní fojú kan mọ́ títí tí ebi mọ èyí tó kù ọ rẹ̀ kù làdúà òbí kọ ọmọ gbàdúà fún kọsọ láyọ̀ kó bí láyọ̀ ọtàn o. aṣojú ẹ rí pé ìyá ìbojú jẹ ni ẹ fọ gbogbo ẹ mọ́lẹ̀ kó má bàa wà doubting of mind. nígbà ń wí káfí díẹ̀ bìtì rẹ̀ bẹ́ẹ̀ tán ọmọ jèsì eku kákó ọ̀pọ̀ lórí àtẹ. máa lọ. ẹ bó wà ní ọ̀rẹ́ mi kí ni tẹ́ wá bá bọ̀ láàfin báyìí. ó ń tà tí ẹ bá bọ̀ gun òye mi torí wọn jẹ́ ń fojú kan mọ́ mi wọ́n ṣàní ká máa fàdúrà ràn lọ́wọ́ pé ilé ìwòsàn làwọn gbé lọ. ẹ dàpọ̀ hospital èwo ń bẹ̀ tí ẹ ti ń bẹ ní rédé ni àbẹ̀wò wọn gbé lọ. ní rédé bíi bò aládàáni gbẹ̀ǹlékè wọn gbé lọ. gbẹ̀ǹlékè. bẹ́ẹ̀ni. owó gbẹ̀ǹlékè mọ̀ pọ̀
ẹni tí ò bá jẹun kánú kọ́ sẹ́kù kọ́mọlélógbé lékè. àwa ká sanwó ìlú ní kẹ́mi lọ jókòó lé kí n mọ fàdúrà àwọn ọmọ mi lọ́wọ́ pé gbogbo láti sìn títí dìgbà tí ó fi bímọ àwọn làwọn ò gbé gbogbo ẹ̀ àmọ́ oore kí mo ṣe fúlù tó fà pé wọ́n á gbọmọ lọ́wọ́ mo fẹ́ máa tọ́jú ọmọ mi láì ṣe pé mo kú kò yé mi. ọ̀rẹ́ mi ìwọ nìkan kọ́ ni òye o àwọn yòókù náà tí wọ́n ní wọ́n gbé wọ́n ní bí wọ́n ti ṣe nù o toró tí ó tiẹ̀ wá sú mi báyìí kò tiẹ̀ wá yéèyàn báyìí. ọ̀rọ̀ mi dọwọ́ rẹ o bá a mójútó ọmọ mi o kó bí láyọ̀ ká gbóhùn yá ká gbóhùn ọmọ o àmọ́ ó ní bá ń bọ́lọ́mọ bọ́mọ yóò yé mi o. kò lè dàbí bí nǹkan bá ń ṣe kókò àti sọ fún ọ kò lè dàbí ìyéèyàn. ta ló fẹ́ sọ fún torí ọ̀rọ̀ olúwa yóò yé mi òkè rẹ̀gbà bọ́mọ bọ́lọ́mọ bọ́mọ nígbà tá a sọ pé àlè dánmọ wa tọ́. àbí ìdẹ́yìn bá sáré náà ni lèyìn ò fi tọ́jú ọmọ rẹ̀. báwo lára yín. then báwo ni ṣe ti jẹun. ẹ ṣe jẹun tán ni kódà ó tún fún wa léṣo. thank God. how far ṣe ti wá lo àwọn oògùn yìí. okay in case tẹ bá need anything ẹ gbọ́n lọ́sọ̀ọ̀sẹ̀ or tẹ bá rí wọn lára ọ̀dà ní ẹ pè mí you understand so ẹ ti kẹ́ máa tún check on you. ẹ ṣe gan. ẹ ṣe o. bọ́rọ̀ ṣe wá rí yìí náà ọ̀ bá Fani gbólóhùn. bàbá ẹ wá ẹ má jẹ́ kí mi ṣe máa bá Fani gbólóhùn. ẹ ṣe. ojú àwo làwọn máa ń mú gbọbẹ lẹ́yìn àgbà máa ń sọ ẹ má bínú o má bínú pé mo pò yín wájú yín o. òwe lọ́ọ́ máa pa òní pa. ẹ ṣe ẹ jẹ́ ń bá yín sọ nǹkan tó ń ṣe mí gangan àwọn ò lè gbọ́ nǹkan tí mò ń sọ ẹ gẹ̀ ẹ ṣe ṣẹ́rí tí ṣe wà yìí nǹkan le díẹ̀ o gbogbo ẹ̀ ò lọ tó ṣe yẹ kó lọ mo dẹ̀ ń ṣiṣẹ́ mi ò ṣọmọ ọ̀lẹ mi ọmọ gbọ́n lè mi wáyé tó ọmọ gbọ́n ṣe máa wà ń gbòòrò tó mọ ibi tó yẹ kó yà sí street ni mi wà ó máa di pé mo kàn ṣe gbogbo ẹ̀ náà owó ò yọ ó ní mo ṣe gbogbo ẹjẹ́ ń bá yín sọ̀rọ̀ ẹ mọ̀ kán tí fẹ́ kẹ́ ṣe fún mi tẹ́yẹ wáyé mo fẹ́ kẹ́ ṣògùn owó fún mi bẹ́ẹ̀ ni kò sí kankan tó special bẹ́ẹ̀ ògùn owó ògùn òṣìṣẹ́ ògùn òṣìṣẹ́ ni máa ti torí ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ yín. pẹ̀lú ẹ̀ náà akọ́nilọ́rọ̀ bí iye kan ni wọ́n ń pe Ifá òun náà ni ọjọ́ abí eléyìí tí ọba bẹ́lẹ̀ dá ìmọ̀. ẹ̀yin ti gbọ́ nǹkan tó ń ṣe mí ẹ wo ẹlẹ́dàá mi ni ẹ wo nǹkan tó bá mu ẹ wò ó náà. kò rí bẹ́ẹ̀ Ifá ọgbọ́n o bó bá ti rí ni kò wí o ìwà awo olùbéèrè awo èmi nìkan lọ gbẹ̀rì fọ́ bí Ifá. kí ni wọ́n wí. ọmọ mi ó ti lówó. ẹ ti rí nǹkan tí mi sọ ń sìn rí tèmi ṣe ní kẹ́ má bá wọn sọ̀rọ̀ nìyẹn wáyé tán ẹ máa parọ́ fún mi èmi ò ń ṣàwo ó ti sọ fún mi páwo ní Ifá parọ́ ń bẹ̀yẹn ẹlẹ́ẹ̀kejì ń sin mi tí lówó Ifá sọ pé mi ti lówó kí ló dé tó ń parọ́ mọ́ mi ṣé mi máa lówó mo tún máa wá bí ni. ọ̀pẹ̀lẹ̀ òṣèké oníkìní ọ̀gbọ́n fáwọn abáfáwí ní fáwọn sọ jẹ́ ń béèrè kan lọ́wọ́ ẹ̀. ok. o fún yẹn lóyún obìnrin lóyún fún ọ. ẹ̀yin tó bá jẹ́ pé fásọ yẹn kò sí rọ́ǹbì yẹn mo níyàn tó lóyún fún mi. ẹni tó o fún lóyún ń bọ̀ ọ wà. èmi ti lè dànù tèmi. o ti lówó ẹ̀ dànù. ẹ wá ọ̀nà owó ló gbà papọ̀ mọ́ra wọn oyún àtowó mo ní mo wówó bí ẹni mo ti lé oyún dànù kí ló ṣẹlẹ̀. ó papọ̀ mọ́ra wọn ṣó o róyún tíyàwó ní tó o lé dànù tó bá jẹ́ pé oṣù mẹ́ta lóyún yẹn dà ìkìdá oṣù mẹ́fà péré ló fi jìyà tíyàwó yẹn bá ti ń bímọ báyìí owó dé tó bá jẹ́ pé oṣù méje lóyún dà tó fi lé dànù ìkìdá oṣù méjì nìyà ẹkùn tó jẹ tíyàwó yẹn bá ti ń bímọ tó bímọ sákàtà owó dé. ẹ wá kí ló ṣẹlẹ̀ ṣe ẹ mọ́ra mọ́rí ni àbí kí ló dé yín sọ̀rọ̀ oyún papọ̀ mọ́rọ̀ owó tèmi ń sọ ń sìn. mi mọ́ra mọ́rí ohun tí fá wí ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí burúkú ni Rámọ̀ ok Rámọ̀ ti plan sí nítorí pé mo lé Rámọ̀ kúrò nílé ó wá wò pé kóun lọ ṣe nǹkan sí mi kí nǹkan má lọ déédéé ó dìgbà tí n bá gbóhùn padà tó bímọ tán kémi tó lówó àbí. Ifá yìí ní ayé mi kan ṣàìdá ìgbà mi kan ṣàìtòrò àwọn ọ̀pẹ léńjé ṣe bẹ́ẹ̀ wọn àdérígbọn adéáfúngbà ìlọ́lá tọmọ aráyé ní kò ní lówó wọn ní wọn ṣáàkàlẹ̀ ìbọn ní kọ́ máa ṣe ìgbà yìí lọ́lá gbẹ́bọ ń bẹ òrúbọ ìgbà yìí lọ́lá wà á dolówó wọn nígbà yìí lọ́lá ń gbà wọ́n lọ àdolówó ọláyé ní gan ni ará ọ̀run ọ̀ gan ni sórí rámọ́tò olóòlé jáde olólórí burúkú ni àbí ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó báyàwó ọmọ ẹ̀ sùn nílé ọwọ́ asálóko nígbà táwọn tó wá dé tó wá látòkó wá dé tí wọ́n wá láti ilé wá dóko wá ń bèrè pé ṣé wọn máa sọ̀rọ̀ òun ní burúkú nílé ṣé wọn ò hùwà burúkú kó tó kú o ìwọ tó o lé Rámọ́ jáde sọ́dà sọ́yẹ ò lé Rámọ́ jáde
ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin àti Rámọ́ jọ plan ṣe mọ́ Rámọ́ rí ni. mọ́ Rámọ́ rí ihun tí fáwí ni lọ gba Rámọ́ padà kọ́ ọ máa wá tọ́jú ẹ̀ oyún tí ń bẹ nínú Rámọ́ ń lọ ní ọ̀la ẹ̀ tó bá ti lè bímọ yẹn sákàtà ẹ̀ tó sì ń tọ́jú ẹ̀ ó lù ṣẹ̀kẹ̀ gbogbo owó tí máa béèrè gbogbo olùṣíwà yóò fi adé ẹ̀ wá. ọ̀rẹ́ sọ sí ni pé tí bá ti mú Rámọ́tà sínú ilé. bẹ́ẹ̀ ni kí Rámọ́tà bí wọn sọ́dọ̀ mi. ọmọ tí Rámọ́tà fẹ́ bí gangan ní ọ̀la òun ló lórí ilé ọmọ. àmọ́ ká má dókòrò kòtò dókòrò kòtò ọ̀rọ̀ yìí wá ń lọ́mọ́ ra wọn. my organizer kí ni ẹ wá rò pé a lè ṣe sọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́yìn. tí wọ́n ló yé mi tí wọ́n ní mi wọ́n ti fẹ́ ṣe mọ̀ pa yé mi ní wọ́n ti máa ṣe. it's so painful kí ni kò make sense. bó ní mímọ̀ tí máa wá sí òun ló dẹ̀ sọ pé òun ní solution òun nìkan ní solution sí problem tí ní níbo ni ti fẹ́ rí. Ọlọ́run tí ò bá já àwọn obìnrin tí wọ́n kọ́kàn síra dáadáa wọ́n kàn kúnlẹ̀ ayé Ọlọ́run náà kàn rọ̀ wọ́n kalẹ̀ bí òjò kọ́ máa wá síra dáadáa lé ayé tí ò bá jẹ́ pé ó provoke yín ṣé ẹ fẹ́ lé ni. mi ní ilé o possible mi ní ilé problem tí mi ní gangan tó ń fún mi ní problem nìyẹn. àṣẹ wa ń wá bí ìgbà táwọn muslim tí wọ́n ń wá oṣù àwẹ̀. ẹ mọ nǹkan tí mi ló pa máa ṣe organize ẹ rí because ọmọ yẹn níjọ́ tí mo rí ìkejì ẹ̀ olójú pupa òsì yẹn nìyẹn rí mi ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi ó lé mi àgbàyà mo kàn dàgbà ní ìdánú àṣetiwa ni Ọlọ́run ó ṣe tiẹ̀ èmi ò bá sòkúsò tọrọ Ọlọ́run kúkú ṣe ọmọ Rámọ́ ti lọ lú wọn ti gbádùn ó ti mú lọ lú òkè. Rámọ́ lọ. Ọ̀nà ti mú Rámọ́ lọ sílùú wọn. Rámọ́ ti lọ sílùú wọn. Wọ́n ti lọ lókè. àfihàn mi ò bàjẹ́ báyìí ṣé mi ì dáràn báyìí. mi ì mọ ibi tí máa wá Rámọ́ sí mi ì mọ lú àwọn Rámọ́ náà. pẹ̀lú ẹ̀. mi ì mọ kókó mi ì mọ fámìlì Rámọ́ mi ì mọ yan kókó ń pa Rámọ́ náà. àbí kí ni gbogbo àwọn wàhálà báyìí sí. kọ́tà máa ṣe organize. báyìí mi ṣe máa wá bàjẹ́ náà lè. láìláì kò sí wàhálà ayé máa tún ṣe ayé yín máa dà gan ẹ mọ̀ gan sẹ́ẹ̀rí gbogbo tá a máa ṣe a máa ní sùúrù ni o títí gbogbo ohun tó bá gbà náà la máa fún ta fún máa rí bá a rí ó tiẹ̀ máa wá bímọ ẹ̀ sọ́wọ́ yín báyìí tí owó àtòkìkí gbogbo ohun tó ń wí yẹn má ti dé bá wa dé tán bá fẹ́ lè dànù á lè dànù bá dẹ̀ fẹ́ fẹ́ yàwó mi tó yẹlé ẹ máa fẹ́ bọ̀ nǹkan tí màá ṣe ni pé màá lọ sí bakery mi ní wo ohun tó ti sọ ọmọ mi lára màá lọ find out ibo nílùú wọn gangan má ti find out màá jẹ́ kẹ́ gbọ́. Organize ẹ wo organize kò sí wèrè bàbá èmi mú ẹ mú nǹkan jẹ̀dí yẹn ni o jẹ̀dí yẹn lèmi wá mú bó ṣe wà mo fẹ́ jáde sára. ó gbé ọ̀la dání kò máa mọyì o ó gbóhùn tó dáadáa ní kò máa mọ o. ìwọ ni ká tó kí ọmọ mi mọ́lẹ̀ tó fún lóyún. béèyàn bá mọyì wúrà àbí bẹ́ẹ̀ kọ́ ìtànù ọ. kémi má bì í ṣé orí mi rí ni ṣé wọ́n rí mi kó tó kọ́ ọmọ mi mọ́lẹ̀ kó tó fọmọ mi lóyún ṣé orí mi rí. mo jẹ̀bi ń pa yẹn tó tọ̀ kó jẹ́ pé mo rí yín rí kí n tó kì í mọ́lẹ̀ àmọ́ òun náà sọ fún mi pé kí n tiẹ̀ wá rí yín náà kí n tó kí òun mọ́lẹ̀ má ló sọ fún mi ni màá ti wá rí yín kí n tó kì í mọ́lẹ̀. bẹ́ẹ̀ni kò dẹ̀ tún ṣe pé bí táyé dé sìn wọn ọ̀sẹ̀ máa ń sọ fún òbí mọ́ èèyàn kàn kiri àmọ́lẹ̀ òjijì náà lẹ́fíríìtì máa ń kọ́mọ ẹ lè pàdé pátì ó máa lọ anyway. ó dáa o kí lọmọ mi wá ṣe fún ẹ gan o tó ronú bó o ṣe kì í mọ́lẹ̀ tó fún lóyún tó wá lè kó ní lọ́sọ̀kan òru kan ṣé kò sọ fẹ́ pé òun ò lẹ́bí kankan lẹ́kọ̀ọ́ kó tó lè jáde. mo mọ̀ pé kò lẹ́bí kankan lẹ́kọ̀ọ́ àwọn tẹ̀yẹ́ ń wo mi ò ń ṣe ohun àlá o jẹ́jẹ́ mi ni máa ń lọ ibi tó máa fi mí sí ni máa ń ṣọ́ àmọ́ ṣe rí Rámọ́ tó yẹ wà Rámọ́ ní lọ́wọ́ ó kàn máa ṣojú bí ẹni pé kò lè jẹ kankan tán ni Rámọ́ ní lọ́wọ́ Rámọ́ ya wèrè gan mi ní parọ́ fún yín ẹ wo tí Rámọ́ ṣe wọ̀nyí Rámọ́ ló jẹ́ kó lé mi kúrò níbi iṣẹ́ èmi kàn máa bá àwọn èèyàn fa wàhálà jẹ́jẹ́ mi bóyá káwọn èèyàn kàn rúùtù sí mi kí n fẹ́ bínú tán pé kí n bínú sí wọn Rámọ́ máa kúnlẹ̀ òṣì ni má bínú ọkọ mi o má bínú o ọmọ gidi ò ń jà o wá kí ló ń ṣiyẹ ṣé wèrè ń gbórí ẹ ni ṣé tó bá fọwọ́ lọ mi ṣé kí n kàn máa wo wọn ràn ní àná mi lè máa wo yàn ràn. nǹkan tó ṣe ò dáa wípé kó má jà jàgídíjàgan. ó jẹ jàgídíjàgan ló pè yẹn. lẹ́nu iṣẹ́ ni iṣẹ́ kálukú ló máa ń dìtà mí. ẹ dákun iṣẹ́ wo lẹ ṣe o. ọ̀gá union progress union ni wọn.
Organize lẹni tẹ́ ń wò yẹn. Àdébà ti rí mi gan ẹ ti mọ̀ pé student national student níbi ẹ ti rí pé ọmọ gbẹtọ ẹ. Àwọn tó bá tún mọ lógo tó bá sọ pé yahoo national yọ yahoo àwọn tó jọ yahoo anything lẹ máa gbọ́ glass and sign. Àwọn tó sọ pé kò pọ̀ wọ́n ti pa wọ́n. Wọ́n ti pa wọ́n. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀pọ̀ àwọn Ìlọrin tó tún ní ọ̀pọ̀ fà. Ọ̀pọ̀ Tàlàsó. Ẹ wá dákun ẹsẹ̀ wo gan wá ní rámọ́tà ṣe èyí tẹ́ fi lè dànù. Ó yẹ kó ti gbọ́ mi mọ́ bóyá ń fẹ́ ká tún ẹ̀ ń kọ́ ẹ̀. Ṣé rí ẹ bímọ bẹ́ẹ̀ mo sọ rámẹ̀ ìjọba ṣé rí níbi táyé dé lóde òní ọkùnrin scarce obìnrin tó bá jẹjà rí ọkùnrin kan fún lóyún kó máa bọ́ ni ó wá tún jẹ́ ọkùnrin tó níṣẹ́ lọ́wọ́ organize ó wá fọkùnrin sakọ ó fọkùnrin takite inú ló fọ organize náà fi lè dànù sẹ́ni ohun tá a wá fún kákan settle everything ká settle ẹ̀ kí a máa mú lọ sẹ́kọ̀ọ́ if not tẹ́bí bàbá mi dọ́rọ̀ ẹ̀ wò bàbá náà wò láàárọ̀ ilé òní ṣùgbà I swear to God mo mọ nǹkan mẹ́sàn-án tí mo lè sọ fún mi tí ó wò pé kí ló ń wáyé fún. Mo mọ náírà àgbákò tí mo fi lè sí obìnrin tí ó tó máa kó lè but organizing wọn kàn jẹ́ nìkan tó ní sùúrù. Ta ló organizing? Organizing rẹ̀ má organizing. Organizing ta làwọn. Tàlàsó ni ọ̀rẹ́ mi. Tí n kọ ní Ìbàdàn. Tàlàsó ni ti Ìbàdàn kọ́ nílé ti national wa. Tàlàsó pé méjì. Ó pé méjì ó ti wà tipẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ láti 84. Ẹ dákun ṣe níyàwó ilé. Èmi ò níyàwó. Ẹ níyàwó. Èmi ò lè níyàwó obìnrin ẹnu wọn máa ń pé méjì ilé ò jẹ́ mi ò níyàwó. Nígbà tó máa bọ obìnrin pé ọ̀dà òkó bó wọ́n ní kílódé tó níyàwó ó lọ́rọ̀ méjì lóbìnrin máa ń sọ wọ́n bá fẹ́ kan fún pé eléyìí ò ní sọ̀rọ̀ méjì ó dẹ̀gbà nígbà tó máa délé òkó bọ̀rẹ̀ pé ìyàwó ẹ̀ ibo ni bí o ó nídìí ibi iná nǹkan ó tún nídìí ẹnu ti pé méjì ló lé ìyàwó dànù. Ẹ ṣe bímọ. Mo sì máa bímọ. Ẹ lè bí wọn lè bí mọ̀jọ̀ yọ ẹlẹ́nu ṣé yóò mọ sọ̀rọ̀ bí apárí báyìí bẹ́ẹ̀ tán ti kó fún ẹ lọ tí ò ní láàkáyè pẹ̀lú gímú inú mú wọn tí wọ́n kó tó jẹjọ́ gì yìí yóò níyàwó ilé ṣọ́ọ̀bù yóò jókòó délé ibi tí yóò jókòó dé pé yóò bímọ fún ọ ẹ wo. ẹ níbi tọ́rọ̀ dé dúró yìí ẹ jọ nítorí Ọlọ́run wèrè kọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ jẹ́ kémi àti ọkọ ọmọ mi tá a jọ lọ́rọ̀ ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ kẹ́ ẹ dákẹ́ mi tá a dé dúró yìí. Sọ́ọ̀tì rẹ̀. Tàlàsó ànátánù náà fẹ́ ká fi tó ní ìrìn ìjókòó. Tàlàsó you are too much. Ànátánù àná mi ó yá ẹ ṣe jàre àná mi. Wọ́n máa pọ́n iná lè ẹ jẹ́ bá ń pe Rámọ́ jáde mo fẹ́ rí Rámọ́. Rámọ́ ò sí nílé. Àfi kí Rámọ́ wà nílé. Ẹ jẹ́ kí Ifá bá Rámọ́ ní gbólóhùn kí ló ṣẹlẹ̀. Rámọ́ èyí ṣe fa sóò kò lè bá yín ní gbólóhùn. Tó ń jẹ́ tí Rámọ́ ti dìgara wọ̀nú ìlú yìí làwọn aráàlú ti mú ọ̀dọ̀. Olórí burúkú làwọn aráàlú yìí. Olórí burúkú làwọn aráàlú yìí. Ṣé kò fẹ́ jáfára wá mi ní? Kí làráàlú sọ pé tọmọ ọ̀dọ̀ wíwá táwa wá bí àfẹ́ mú ká máa múlẹ̀ kó lọ tọ́jú nǹkan wa ní o. Táyà àwọn aráàlú fẹ́ bàjẹ́ ni. Sọ̀rọ̀ báwọn sáwọn àgbàlagbà alálẹ̀ ìlú lẹ̀ ń bá wí. Alálẹ̀ wo kí ni tèmi pẹ̀lú alálẹ̀ ilẹ̀ tajọ́ ń tẹ̀ náà ni alálẹ̀ ṣé èmi bá lálẹ̀ wí ni ẹ̀yin jálálẹ̀ àbáwọn aráàlú yín jálálẹ̀. Ẹ rà bẹ́ẹ̀ mọ̀ tí mẹ́mẹ́ ẹ wo bí tọ́ba jẹ́ pé ilẹ̀ bí ọmọ yín ẹ̀yin kọ́ lẹ fún lóyún. Àwọn kọ́ o. Àbọ̀sọ pé fọkànáṣà ló pọ̀ òní. Tí nǹkan bá ṣe oyún ọmọ mi tí nǹkan bá lọ ṣe ọmọ mi tí nǹkan bá ṣe oyún ọmọ mi Amadé court. Máa bá gbogbo olóyún jẹ́gẹ́ mi ni. Ìlú èwo lè fẹ́ bàjẹ́ ẹ wo ibi yẹn ṣe kó bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìjọba alálẹ̀ ìlú yóò fìyà jẹ àwọn aráàlú yín máa jìyà ni kò sí kan tó kàn mí. Ẹ jẹ́ káwa lọ. Ẹ jẹ́ kó bá yín mọ̀ gangan ẹ jẹ́ kó bá yín mọ̀ èmi ò ń ṣe ẹran rírọ̀ o ṣẹ́rí ti ṣe wáyé tí bá lọ bá ọba yín mo máa ń ná ọba yín tára bá lè kàn mí tán tínú bá bí mi tán ti máa pa àwọn èèyàn láti gáre wọ́n á bá gbogbo olú yín jáde lóṣèlú. Mẹ́ni tó ń sọ̀rọ̀ kí ló kè mí. kó lọkọ̀ yé ṣe bí yìí. àfi lóbi lọ bẹ́ẹ̀ ni no mo bẹ̀rẹ̀ lọ àdó mi láwọn ọ̀dún yóò fi mi lọ yìí kan mo kàn ń fún ọ yìí àfi ni mo ti fún ọ lóyún tí kò bá lọ ṣàwọn mi ẹ wò. Lẹ́ o ọkọ̀ Rámọ́ tó sì mọ̀ pé òrùlànà wọn ìrànà fi. Báyìí láà ṣe ń léwa ìwọ ọbọ míì ni o ìlú tó wáyé àyè ọgbà ọ láti ṣíjú òdì sẹ́nì kankan gbogbo wàhálà tó ọba náà rẹ falagbọ ìyá ìyàwó ẹ tó sì mọ̀ òkè òkúlòkúrè àwa la lọ́mọ wa ọmọ inú ẹ̀ ń tiẹ̀ bọ́ bá bímọ wá gbé o sọ̀gbọ́ bẹ́ẹ̀ ni bọ́ ọba sì rò pé nǹkan kan ń bẹ tó ṣe èmi ni mo délé ọba ń lu yìí kò sí ní tí mo pé ó lè pé wọ́n fi ọ́ ṣe egbò aṣọ tá a lè jòwó ọ̀tí ń ga pa ó lé nílùú ẹ̀ lílò ní ìkan o ẹ̀ mọ́ rí n fín o.
ẹ̀ ǹdí ẹ máa lọ àbókù omi ń bẹ ni. ọ̀rọ̀ láṣojú ti sọ yìí ẹ mọ̀ ọ lọ kílẹ̀ tún dúró ẹ mọ̀ ọ lọ ẹ mọ̀ ọ lọ. Èkó làwọn náà ti ọmọ agbára Ghana. apẹ̀sẹ̀ pọ̀jù làpá yìí bó bá ìbára dàda dọ́dọ̀ mi nínú ayé rẹ̀ bàjẹ́ ni èmi tí mo tiẹ̀ gbàgbé tí bá mọ ọ̀nà máa ṣe ní ibi tí máa sọ síta yé mi ní mọ ọkọ tí fẹ́ ṣe mọ́ ọmọdé náà sọ pé tọmọ bá ti wà ní àkàtà ní gbogbo wọn ní lọ bó ṣe yẹ kó lọ. ẹ wo ìwé táwọn aráàlú ń ṣe báyìí fi. èmi nǹkan tó ń dùn mí nìyẹn bí màá ti ń sọ̀rọ̀ ẹ̀ tán pé aṣojú kẹ̀mí ti fẹ́ pé gbàjú fáṣojú kórè aṣojú tẹ̀ pé kí ni gbogbo òsì àwọn ò mọ kọ̀ǹdíṣọ̀n tẹ́lómi tiẹ̀ wà. mi ń wò pé ká má fi ìjàmbá gbogbo nǹkan jẹ ni ó ṣeé ṣe kó jẹ́ pé tán máa ń ṣe ń lu wọn ni ìdálù ní ìṣèlú eégún ló ń gbowó wọn ní ibì kan. ẹ má jẹ́ káwa wo awo bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa wo ibi tí ẹ̀yin ní ibi tá ti ní di ẹ̀pù wọ́n náà mọ̀ yẹn sí ẹ gbọ́dọ̀ bí sọ́dọ̀ yín. ọmọ tó ń ṣe mí nìyẹn ọmọ tó ń ló gbọ́dọ̀ bí sí ọ̀dọ̀ mi èmi fúnra mi dẹ̀ ń ka oṣù ọmọ yìí máa tó bímọ. ẹ gbà mí. wọ́n lọ jẹ́ báwọn ọmọ báwọn ọmọ àwọn ti sọ pé gbọ́dọ̀ bí sáwọn ọ̀dọ́ tiwọn náà ni. ihun tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ ti gẹ̀ẹ́tì ẹsẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ àwa làwọn ò ní gbà wọ́n sẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ ni ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ inú ká bàbá yìí fẹ́ wá gbé èmi tó wọ pé ká da gbogbo ẹ̀rú o. irú lọ́ọ̀kì burúkú àwọn bad luck burúkú lọ́ọ̀kì ló wà lára ọmọ yìí so ibi tó bá ti bímọ sí ló máa dà. ọmọ sẹ́yìn lérò fara ọmọ ní búrẹ́dì ẹ̀wọ̀ ẹja dá kí ni ẹja ìdókòwò wà lára ìyàwó mi ni ọmọ tó wà lára ẹ̀gbọ́n gbogbo dé ni. organizing ẹja dá kí ni bóyá káwa dúró ká pa àwọn èèyàn wọlé àkó iléèwé kí gbogbo wọn wọlé kó nǹkan wá ikó everything. kí lè wá rò pàtó sí kí la fẹ́ ṣe. àìronú jinlẹ̀ máa ní ṣọ́hún. wọ́n jẹ́ kó rí. wọ́n jẹ́ fojú mi kan rárá. ṣẹ̀rú àbí kí máa yẹn kàn tiẹ̀ lóko fún mi kábíyèsí àbíbalẹ̀ àbí kí ni máa yí pera ẹ̀. ṣẹ̀rígbà ti wà pẹ̀lú àna mi lóyún bínú sànà mi bíi pé èmi máa bàbí jẹ́ ni o ó dẹ̀ ní kí n dé ọ̀dọ̀ balẹ̀ ṣe nìyẹn kàn bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé èèyàn kan sọ pé ok máa lọ mo dẹ̀ ń lọ mi ṣe kankan wọn jẹ́ fojú rí mi mọ bóyá rí mọ́. ó fi rí ayọ̀ rẹ lẹ̀ ó ń lọ. ìrí ayọ̀ mi fífi lẹ̀ bíi ti báwo. ìrí ayọ̀ ẹ mo ní ọlọ́ba bọ́ ọ bá fi rí ó léwu o nǹkan burúkú ni ó léwu. gbogbo nǹkan tá à ń sọ yìí náà ẹgbọ́n nǹkan tí mò ń sọ àní máa ń yí ò jẹ́ máa ń yí kàn tiẹ̀ ńlá gidi ni ó kàn lé mi náà pé kí n máa lọ dìgbà tó bá bímọ kóhun tó jẹ́ kémi rí kí n tó fojú kan ìyàwó mi. tá bá bímọ sọ́hun. nǹkan tó sọ nìyẹn. àbíkọ́ wá bímọ sákàtà tiẹ̀. wọ́n jẹ́ ẹ̀gbọ́n wọn fún mi láyé láti explain bóyá kí n sọ fún wọn pé àwọn sọ pé àfi tó bá bímọ sọ́dọ̀ mi o. ọ̀rọ̀ tí mò ń bẹ sọ ọkọ̀ ọjà ìyá mi kó ń sálẹ̀ mọ́ fẹ́ bẹ́ látòkè òdodo ọ̀rọ̀ mò ń bẹ sọ. ẹ̀wọ̀n tèmi kan bá yín sọ ìkún ṣe lórí irọ́ nìkan tèmi kan bá yín sọ yìí náà àní mo ní kàn jẹ́ kí n gbọ́mọ ẹ̀ ń rò pé lórí irọ́ ni mo ń sọ. ẹ wo bóyá kẹ wo nǹkan tẹkàn tí ẹ lè fún mi bóyá bí àṣẹ àbí nǹkan kan àbí kẹ bá sọ̀rọ̀ kí fákan sọ pé ó yá kẹfì nǹkan kan sí mi lẹ́nu o tèmi náà bá dẹ̀ ti fojú kan bálẹ̀ kí n kan sọ pé ó yá ẹ bá mi mú ìyàwó mi kí n kàn kí mú kí n dẹ̀ máa mú lọ. ọmọ mi oògùn òṣìṣẹ́ níbi tí ò sẹ́sẹ̀ ràn ṣé bí tọ́ ọ bá rí rámọ́tà ń bá fọ ẹ láfọ̀ṣẹ́ pé fi banú o ṣé bí tọ́ ọ bá rí rámọ́tà lọ́wọ́ sọ pé ọyá tẹ̀lé mi tí ó sì tẹ̀lé ẹ. ìgbà tó wọn jẹ́ kí mi fojú kan rámọ́tà tó ń dẹ̀ ń gbé rámọ́tà pamọ́ tó ń jà sí rámọ́tà báyìí nǹkan. ìwọ ní kọ́ ọmọ bó ṣe fẹ́ rí rámọ́tà o àti ìyá tó gbé rámọ́tà pamọ́ àti baálẹ̀ tó fòògùn bọ́ sọ̀rọ̀ kí ọ máa lọ wá rámọ́tà kan. ẹ wo bàbá yín gbé kó lórí ọ̀rọ̀ rámọ́tà ẹ jẹ́ ká ṣe nǹkan lórí ọ̀rọ̀ ayé mi gangan àwọn òbí mi àti rámọ́tà. bí ò sí rámọ́tà tí ò sóyún inú ẹ̀kọ́ sáyé ẹ owó mọ̀ ṣé ẹnà mọ̀ ń fà ní aláti ṣe ní màtí ṣá rẹ̀ tèmi èmi dé tọ́ ọ bá fi rí kó wá bímọ sákàtà ẹ̀ ló ń burúkú ọmọ àti àìronú jinlẹ̀ máa ní ṣọ́hún.
Otanu, otanu, otam todanu. Tọ́gbọ́n bá ti tọ́nu àgbà, ó máa ń wá mi dànù. Otam todanu. Wá kú mi tó gbégbá o. Ẹ ṣáà máa tó mi bí. Àbẹ́ ẹ̀ máa wọ̀ èmi lọ́mọ tán èmi ò tó bí ọlọ́mọ o mélòó lọ́jọ́ eré mi gan tí ń bí irú wọ gọlọtọ̀ yìí èmi ò tó bí ọlọ́mọ o. Rárá sà ẹ̀rí tẹ̀yìn rí mi èmi ṣàgbàlagbà èmi kàn ga ni àyẹ̀mọ̀ àwọn bí àwọn adìẹ gólóbà yẹn ti ń ṣe rí nìyẹn. wọ́n fa adìẹ fúrúùtù lẹ̀ tó ti yọ èmi ò tó bí ọlọ́mọ tó ti yọ. mo ti gbọ́ ẹ jọ̀ọ́ ẹ ṣe help fún mi ẹ̀gẹ́ tìyàwó mi ni problem mi mo fẹ́ fojú kan ìyàwó mi wọn ò jẹ́ ń rí ìyàwó mi wọ́n ní kábíyèsí kan gbé ìyàwó mi pamọ́ kí ni reason tó ṣe gbé ìyàwó mi pamọ́ mi mọ̀ èmi dẹ̀kan ẹ mọ̀ èmi níwèrè gan àìmọye nǹkan ni mi lè ṣe but mi kàn ń wòran because ok àwọn doctors sọ ń sìn wọ́n ní obìnrin tó bá lóyún tó bá ti súnmọ́ ẹ̀gẹ́ wọ́n ní pé kò ní kété rọ́mọ bí kí ló dé tán yìí máa wá sọ pé ṣé wọn fẹ́ kí ìyàwó mi tètè rọ́mọ bí ni. àwọn dókítà wèrè wo torí wọn ti dàrú òun náà sọ fún ọ bẹ́ẹ̀ àwọn dókítà wo wèrè náà sọ bẹ́ẹ̀ àwọn dókítà mọ ní tóbìnrin bá ti lóyún kọ́kọ́ rẹ̀ máa súnmọ́ o àwọn tí ó jẹ́ pé ọkọ wọn fún wọn lóyún ó kú àwọn òun náà wọn súnmọ́ wọn o. ẹ ṣe irú àwọn tọkọ wọn bá fún wọn lóyún tó kú àbí tó jẹ́ pé ọkọ wọn sá fún wọn yẹn wọ́n ń ṣe ṣìnà ni wọ́n ń ṣe ṣìnà ń kọ̀rọ̀. ẹ gbà mí olóyún ṣe ṣìnà. àwọn èèyàn máa ń ṣe. tí wọ́n sọ pé èèyàn gbọ́dọ̀ sábàlẹ̀ yẹn lẹ́yìn. àwọn èèyàn kò sí nǹkan tó ká àwọn èèyàn pẹ̀lú yẹn ó ní bọ́n yẹn máa ń ṣe ó la ìmọye wọ́n lè mẹ́yìn wá wọ́n lè mú ìmọye nǹkan wá. kálẹ̀ mi mọ̀ pé onímẹ̀yìn wá ni àìmọye àwọn olóyún tèmi ò bá ti rọ́ọ̀lù gbà náà. ẹ má ṣe nǹkan burúkú o tẹ́ ẹ máa lọ rọ́ọ̀lù lóyún tí ò yẹ kó èèyàn rọ́ọ̀lù oyún tí ò ń ṣoyún èèyàn ní méèkì ẹ o. èsì wọn náà kọ́ ló sọ nísìnyí pé àwọn èèyàn ń ṣe ni. mi sọ pé mo rí àmọ́ wọ́n sọ pé àwọn èèyàn máa ń ṣe ẹ má ṣe báyìí fún wa. bárabalẹ̀ gbogbo wèrè tọ́lọ́ ní ọ̀ ní wèrè tọ́wà o èmi tán wò yìí èmi ní èso di security gbogbo náà lórí pátápátá kò sí nǹkan tó lọ tí mo mọ̀ adìẹ ya kínní tó bí 5 àṣà yìí bó ṣe wá rè ó fẹ́ gbé bó ṣe dúró rè tọ̀sán tòru ni mò ń sọ àṣà nínú 5 kó tó lẹ́yọ̀ kan gbé wàhálà tàfà mo kàn fún lẹ́yọ̀ kan pé kó mọ̀ gbé lọ ni wà wá lọ ní wèrè mélòó lọ ní. nǹkan tó ń ṣe mí gangan nìyẹn ẹ má bínú ẹ fi wèrè tí mo nílẹ̀ ẹ jẹ́ kí wèrè mi wà ń gbòòrò mo ti rí i pé wèrè mi ò tó ti yín bọ́sẹ̀ rí mi respect yín láàrin abúlé yìí ẹ understand. sọ wá rí táwọn olóyún nǹkan tó jẹ́ kí a máa kó àwọn olóyún ni pé adífálà ni wọ́n pè onífá wá ó dẹ̀ trek nígbà tó máa dé ó da kínní ọ̀pẹ̀lẹ́lẹ́ kan ní wájú ọ̀pọ̀n ọgbọ́ ẹ̀yìn ọ̀pọ̀n ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kanran ló sì àárín ọ̀pọ̀n báyìí ó ní tọrun ó tún mú sẹ́sí ṣe pé wá. ẹ sọ nǹkan tẹ́mi fẹ́ gbọ́ gangan náà ó ní nǹkan tí fẹ́ gbọ́ ìwúrẹ́ tẹ̀ ń ṣe yìí tẹ̀ kàn sọ wájú ọ̀pọ̀n kínní kan ọ̀pọ̀n nǹkan tí fẹ́ gbọ́ kọ́ ni àní kí ni wọ́n fẹ́ fi ìyàwó mi ṣe. ó da nígbà tí adífálà bá wa dífá ó wá ní pé obìnrin tó bá ti bí ọkùnrin nínú ìlú yìí pé ọmọ ọkùnrin òní ó jẹ ọba ìlú yìí ìdí inú ta ṣe ń kó gbogbo àwọn aláboyún bẹ́lẹ́dẹ̀ lóyún à ń kó àìmọye adìẹ tá ti kú ó lè jára adìẹ ní gbà wá. ẹ tẹ́ bá ń kó gbogbo èèyàn kí ni rísìtà yìí máa kóyàwó tèmi mi wá láti ìdílé ọba náà kí ló fẹ́ fẹ́ gbogbo orúkọ mi mọ nǹkan tí mi lè ṣe fáwọn àwọn ọlọ́bàdé yìí o. àwọn wo. èmi mọ nǹkan tí mi lè ṣe fún wọn o. ìwé tọ́ ike tí wọ́n fẹ́ ṣe fọba mélòó sọ gbọ́ ipò tí mo sọ fún ọ lẹ́ẹ̀kan ni èmi ní èso di gbogbo security nu bí ọba mi sọ̀rọ̀ pé wọ́n kí ló fẹ́ ṣe kí ni nǹkan tó fẹ́ ṣe. ẹ má bínú. tó bá ti wà àwọn ajúrú wa calm down. ẹ má bínú mi ti calm down. hospital ni ìyàwó rẹ wà. mo rẹ̀ kàn sọ bẹ́ẹ̀ náà wọ́n lọ hospital kan tó wà ní ìsàlẹ̀ odò kan kékeré báyìí ní ilẹ̀ tí lọ́bẹ̀ mú o. máa lọ hospital sàlẹ̀ odò táwọn Yemọja ń lò àti Yemọja níyàwó rẹ ni hospital sàlẹ̀ odò àwọn Yemọja náà ń lò bẹ̀. ṣé Yemọja níyàwó tiẹ̀ ni. èmi mọ. ọ̀sẹ̀ ní ọmọ wọn lọ hospital wa ìwọ náà wà ń gba etí odò lọ sọrí etí odò tí wọ́n wọ àwọn Yemọja náà máa ń lò bẹ̀ so yẹ Gbẹ̀lẹ́kẹ̀ hospital níyàwó ẹ wa. Gbẹ̀lẹ́kẹ̀ hospital. kí ló dé tára rí o balẹ̀ báyìí náà. jọ ńgbà tó ń gbọ́ lọ tó ń gbọ́ bọ̀ sọ tí mo bọ̀ ti wọlé ni. gidigba o sílẹ̀kùn tó bá ní padlock ló máa wọlé o. máa lọ sí Gbẹ̀lẹ́kẹ̀ hospital ìyàwó ẹ wà mẹ́. ẹ ṣe. tó ló bá wà lè má kò lè wù. ẹrù ti bá a. wà á bí ẹrí ìwọ tún padà wà wà á mọ̀ pé security ni.
tó dànù o. Who is that? Emily, who is that? Èmi ò lè ní wọ́n ṣe who is that sí. Èmi ò lè mí gbọ́mọgbọ́mọ. Ó dàbò ní ta are you high? Ẹjọ́. Ọ̀gá ọ̀bọ̀ ọmọ ojú mi. Ọ̀gá ojú mi mọ̀ àmì. Lájẹ́. Àwọn orí ẹja mi. Ẹ wá kí ló ṣe ògbóyin. Ẹ lóyún rẹ̀. Oúnjẹ ìjà. Lápò gbogbo yín dàrú. Wọ́n máa bí yín rè kẹ́. Ẹ gbọ́ ní sókè. Lápò ní yín ó pè. Wọ́n. Mo yọ kọ́ lè yẹn ń pa. Mo sì pààyàn mẹ́ta lánàá. Ẹni tó bá fọ́ọ̀mù máa para nù. You stand up. Hey, Rama. Stand up. Calm down. Èmi. Mi mọ yàn ká lè yẹn pa. Mo sì pààyàn mẹ́ta ń jẹta. Hey, yo, come. Ẹ̀jẹ̀ ń bẹ lójú mi, ẹ wojú mi. It's a plan. Calm down. Àwọn àgbà ìgbàgbà yìí, ìyá mú bàbá. Kí ló ń ṣe wọ́n tó ń gbọ́ orí burúkú? Ẹ tó bá sọ̀rọ̀ nu yẹn àṣìwò aládùúgbò tẹ́ ti ṣe wáyé. Mo ti kẹ́bọ̀ sára gbogbo yẹn tó bá. Ẹ tó bá sọ̀rọ̀ nu yẹn àṣìwò orí ẹ̀yìn o. Ó ti sáwọn gbọ́sọ̀. Ó máa bí ẹ̀rín kẹ́ sọ̀rọ̀. ẹ ṣàbà mi ọjọ́ nítorí ọ̀rọ̀ mi kọ́kọ́ wà ní ẹ̀kọ́ máa ń dáwọ́ dáadáa. èèyàn tó ti fẹ́ gbà pé tí wọ́n Kíkẹ́ kí ló ṣe tó ń dá rojọ́ lọ. kí ló ṣe mí tí mi ò ní dá rojọ́ ṣebí mo nígbà kékeré kan ni mo dé hospital pé kí n lọ gbòògùn nígbà tí mo débẹ̀ tẹ bá rí àwọn olè méjì tí wọ́n wá síbẹ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ ṣé ni wọ́n ní ká tẹ̀ kápẹ́ mi ò bẹ̀rẹ̀ ni a ní bí mo ṣe tún tẹrí báyìí ó fún mi nípa kan lórí tó bá ń ṣorí ìyá mi ní bóyá yóò bá ti túká. ẹjọ èèyàn mélòó náà pa. wo ànírí kan burúkú bò àwọn káyọ̀ pé bọ́ ṣe ní atẹ́rí yẹn látẹ́rí ni wọ́n máa pààyàn báyìí lọ ni bí mo ṣe bá ń sọ̀rọ̀ yìí ìbọn báyìí ni wọ́n yọ báyìí tó fi mú rámọ́tà lọ. rámọ́tà tẹ́yìn gan bá pẹ́ bẹ́ẹ̀ lọ́ọ́ má jẹ́ ọba yín. Àwọn aláboyún tá a kó sí hospital pé kó máa tọ́jú wọ́n ti jí kan gbénu wọn. Jígbé wẹ̀. Wọ́n ti jí rámọ́ o. Àwọn wo lọ́dọ̀ yìí o. Kódà wọ́n ní látẹ̀kọ́ ni wọ́n ti wá. Wọ́n náà ṣígun wọ̀lú ni o. Wọ́n ti gbé rámọ́ o. Wọ́n sọ fún ọ pé èmi ṣe gbé aré èkó ẹyẹ ìfòkọ mọ́ bà. Gbogbo bí wọ́n bá dé ṣẹ́kẹ́ṣẹkẹ́ ó mu àbá ó mu ọ. Wọ́n wà wọn kan. Wọ́n bá jẹ tó pa wọ́n pa wọ́n. Ọlọ́run mọ́mọ́ jẹ dára. Ẹ máa sáré máa ta o, ẹ̀yọ́ ọlọ́dẹ, ẹ̀yọ́ ológun, wọ́n láwọn kíni kan kú, wọ́n ti wọ̀lú o, wọ́n ti wọ síbítù, wọ́n ti gbé lọ́wọ́ yín lọ o, ẹ̀yin dà, ẹ máa bóde o, ẹ máa bóde o, àtọkùnrin àtọbìnrin, ẹ̀yọ́ ọlọ́dẹ, ẹ̀yọ́ ọlọ́dẹ, wọ́n ní ká ẹ di gbogbo ojú ọ̀nà tó wọnú ìlú yìí mú, àwọn kíni kan kú, wọ́n ti wọnú ìlú wa ìwá, wọ́n ti lọ sọ́sibítù, wọ́n ti lọ gbálá ìbòyún bẹ̀, wọ́n sì ní wọn ò tí ì kú ònú ìlú, wọ́n wá ní gbogbo orígun tó wọnú ìlú yìí, òun ní ká ẹ lọ, èmi náà fojú mi rí wọn àmọ́ gbà tí mo rí wọn wọ́n fẹ́ gbé mi mo ní ẹ máa yọ́nú sí mi mo ní bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹ máa yọ́nú sí mi torí tẹ́ bá yọ́nú sí mi ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú ẹ lọ́run ọba òun lẹ́ẹ̀ máa rí náà fi mí lẹ̀ wọ́n ṣe báyìí báyìí fẹ́ mú mi wọ́n kọ́ sí báyìí mo ṣe báyìí wọ́n ṣe báyìí mo ní lórí irọ́ ni mo bá jápa ẹ mọ bóde o. Ṣé àwọn tí wọlé lọ bá àwọn ọ̀sẹ̀ lórí ọ̀sibítù kí ló dé tó fi wọ̀ bẹ̀? Kí ló kàn ẹ́? Ìyàwó rẹ̀ sínú wọn lọ́fọ̀ọ́ àbí má sì lọ dín lógún. Má gba bẹ̀ yẹn dákun má gba bí kẹ́ẹ̀dá má sọnù má ní. Gbègbè tó bá ti fọ́ ẹ ṣáàrò kó lẹ́kùn tafa òsì. Ẹ máa pa tí ọba ti mú fo. Máa para mi. Ẹ̀mí ọmọ yẹn lè kẹ́mi nìkan lè yẹn pa. Máa para mi. Bàbá fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o, kàkìtà bẹ̀rẹ̀. Náà mọ̀ ní járí wàhálà. Ti dàrú o, ìyá Rámọ́. Kí ló dàrú? Kí ló ṣẹlẹ̀? Ìyá Rámọ́ wàhálà ti dé. Gbogbo ìlú ti dàrú pátápátá báyìí. Kí ló dàrú? Nígbà tí wọ́n lọ wá. Ìyá Rámọ́ wàhálà ti wà. Gbogbo ìlú ti dàrú báyìí. Gbogbo ìlú dàrú o. Kí ló dàrú?
ẹ sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ tó dá ìwé yìí sí ayé ìdèbí. ìyá ara mọ ṣàdédé náà àwọn gírí pa ńlá báyìí ni wọn kò dédé wọnú ìlú wa wá o wọn ti yá lọ sí hospital o gbogbo àwọn aláboyún tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pátá ni wọ́n kó lọ. wọ́n ti kó lọ ọmọ tó ti wà ń bẹ̀ wọ́n ti kó ọmọ tó lọ. ìyàwó mi ìyàwó mi ọjọ́ àti gbogbo àwọn ilé ẹ̀ka lé wa o. ẹ wá wò sẹ́rí gbogbo wa náà ni aládé o tí wọ́n bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni nà. ẹ wò kódà o tí ọ̀dọ̀ ọ̀dà orúkọ méjì o. ẹ̀yin ọ̀rẹ́ mi. ọ̀dẹ́wálé má sọ pé àwọn ọ̀rẹ́ mi kankan. ṣé bí wọn náà gbọ́ tí aṣojú tó ń rán oníṣẹ́ ó ní gbogbo àwọn olóde nílùú pátá pé ká pàdé hàn áhìn ká wọnú igbó lọ ká lọ mọ ìtẹ́ jí gbé ọwá ń bọ̀ ọwá náà rẹ́ mi. ṣé o mọ̀ pé wọ́n ti pọ́n wọn alámi tí wàá ṣe àmì alámi tí wàá ń bìbà lẹ́nu pípé ó sì wà nínú àbáyọ pé wọ́n ti lọ jáìkì mú báyìí máa ètè bọ́ sínú igbó abọ́ sínú gbẹ̀dánù. ó dà ẹ má bínú tí ṣé ò bá wá pẹ́ ni. ẹnì kì í pẹ́sẹ́ mọ́. ẹ jẹ́ máa lọ. bó la gbà. mo fẹ́ fi àtàtọ̀ mú dání sọ́sẹ̀ jagun. ẹ jẹ́ kó má padà jábọ́ fọ́ bí ẹyin ojú ọ̀run kò funfun tán ìka bọ́ ìsọwájú yáyákìlá tí kò bá fi lè ṣẹlẹ̀ kí n má gbẹ lọ bí mo máa para mi ni wàá ríran wò sọkúrí ẹ yí ni. sọkú fọkàn ti wà láì ọkàn láì sí ẹ mọ gbúrò bọ. bàtà wà ń gbúrò bọ ọkọ ṣáà ń sọkùnrin ni ṣé bí ìbọn kan ló wà lọ́wọ́ yín tó bá gbúrò bọ yín náà ìnà bọ́ sí wọn náà. ìbọn dà sọkú everywhere ló ń. wà lọ́wọ́ yín náà. yes okay atalat. bẹ́tà ọmọ nǹkan tẹ máa ṣe lélẹ́yìí járe ẹ wò ẹ̀yin máa lọ sí gbòòrò sí ṣe kí mo ní kẹ́ jáde sí gbòòrò gẹ́gẹ́ kọ́ lọ ṣe bí alámì kẹ́ yọjú kẹ́ wò pé bóyá àwọn èèyàn ọ̀rọ̀ wà táwọn lè gbà bí kọ́tà mẹ́ta bá ń lọ sí wọ́n lè kó wa. sórí ntọ́jú ẹ̀ máa rí ó ń dà organize láàmú. organize ilẹ̀ náà sí ojú jáde ẹ jẹ́ kọ́ lẹ́mí ara wa ẹ má tọ́jú pọ̀. ẹ̀wọ̀n máa kẹ́sí mo mú káàkiri owó ẹ̀yìn ṣe bí ẹ̀yẹ kan ṣe báyìí ṣe báyìí kí ni gbogbo eléyìí. ṣé mo sọ pé òfẹ́ mi mọ́ kí n máa lọ ní ìwọ tún ló tún wá mú mi bí tí mo rárá wà jẹ́jẹ́ báyìí. tí máa kó gbajúwò ẹ̀ sí gbogbo nǹkan tí òwò ẹ̀jẹ̀ ló máa wọ ẹ̀jẹ̀ nígbà pé wèrè ìṣòrí ẹ̀ mo ní mi fẹ́ mọ́ ni so o ti bímọ mi fún mi náà o wá bímọ mi fún mi níṣẹ́ mi ní jẹ́ kó máa kórè burúkú ẹ lọ o ló fi ẹ mọ̀ wá ètò ìṣe má bímọ síbí o kọ́sọ̀ sọ fún mi pé kó bímọ síbi tó bá bímọ síbi mo máa pa ẹ́ ni. gbogbo wàhálà tó ń fi mi ṣe látàárọ̀ tí mò ń sáré kiri ṣé kò tó. wàhálà kí náà fi ẹ ṣe àbẹ́lẹ́dẹ́ ló fi ẹ ṣe wàhálà má tún sọ̀rọ̀ tó bá tí màá ní kó sọ̀rọ̀ má sọ̀rọ̀ mọ̀ tó ń pariwo sí tó bá fi lè wá ní débi tó bá pa mí máa pa ẹ́ kú mi máa disturb yín ni ó máa dàbí pé wọ́n rò kú mi ni.
ẹ má jẹ́ àtọ́ra wa kódà mú omi sí kejì ẹ wa. níbo ló wà. ìdí a máa lọ. báwo la máa ṣòkú ẹ. ẹ fẹ́ kú lílé jáde. ẹ̀yin ìlú ìbọn yìí ni wọ́n fi dáná tí wọ́n fi jí ọmọ wa gbé ṣùgbọ́n gbà mo yiri ẹ̀ wò ọlọ́run ni ọkọ̀ àwọn òpùrọ̀ ta ló lè tètè mọ̀ pé àdàmọ̀dì ìbọn lè yí ó fojú jọ̀bọ̀n ní ìbọn oníke ni ṣùgbọ́n síbẹ̀ ìbọn náà là á mọ̀ pé torí tí ọ̀bá jọ̀bọ̀n èyí ò ní ìná sí yàn láti fi dáná kásìsà ọkọ̀ lámọ́ ọ̀daràn kó àti ẹ̀dúpẹ́ orí ẹ̀ tún kó ọyọ̀ bọ̀ ṣùgbọ́n bórí ẹ̀ ṣe yọ ọ́ náà ẹ̀wọ̀n lẹ́yìn ti pàdé àtìkejì ẹ̀ o òun ti lọ ọ̀run báyìí tó bá jẹ́ pé òun jọ ọmọlúwàbí tó jí onímọ̀ràn tọ́jọ́ rẹ̀ òótọ́ gbogbo ń tọ́ yìí ó wí fún ọkọ̀ òwì ọlọ́ya ó yá lóko olè òun náà sì kẹ́rù ọ̀tẹ̀lẹ̀ ìbọn mọ̀ sọ ọmọ kó ti kú ó ti kú bí fọwọ́ rìn ó ti dé wálé àṣà ńgbà ọlọ́run ọ̀pá ọ́ ńgbà ó bá dẹ́wọ̀n ọmọ bọ́ lọ́nfà. ọlọ́pàá ṣọ́nsà ó mú lọ àgọ́ yín ó wí pé fún DPO pé èmi ní kí wọ́n ṣáàjì ẹ̀ sí kóòtù níjọ́ ọjọ́ ẹjọ́ bá pé èmi ọ̀ wà pàdé ẹ̀ pẹ̀lú mi ó jí ọmọ wa. tílíbà ti kìíní kèsì. ẹjọ́ bàbá lẹ́yìn ẹjọ́ èmi ni mo dàbí ọgbọ́n tí mo ní pé kó wá jí mi gbé mo mú nǹkan tẹ́ fẹ́ fi wá ṣe ní ààfin tóòtọ́ ẹ̀ ń tọ́jú wa àmọ́ kò yé mi ni mo ṣe ní kó wá jí mi gbé máa wọn. tí wọ́n bá fẹ́ rán ọmọ mi ń ṣe iṣẹ́ yìí bá kù wọ́n fún un ní o yọ pé ìyá mi ń pè mí ìyá mi ní mọ́jáde ìwọ bíre la fi ọ́ pamọ́ fún bíbí ni ọmọ o sì fẹ́ wo ojú ọgbẹ́ ìlú dífá wọn ní ọmọ tí wọ́n bá bí lásìkò tọ́jọ́ pin ní ọjọba sọ ọgbọ́n rí ọgbọ́n rí a sì wí fún ọ ṣùgbọ́n náà ló ti gbọ́ gbogbo ìgbà yòówù tí ọ bàjẹ́ ọlọ́run lè mọ̀ gbè fún ọ lọ ẹ̀wọ̀n o àbọ̀ ọ lọ yọlọ sọ̀rọ̀. Ramọ ìkàmà ni ẹ o ìwọ lọ plan pẹ̀lú ọ̀daràn kó wá jí ẹ gbé ládùúgbò gbogbo nǹkan tó fojú ẹ rí àbí bẹ́ẹ̀ kọ́. ìwọ ọ̀rẹ́ wa ọkọ Ramọ ọmọ lọ tó ti yọ níta ń ṣe yìí ọlọ́wọ́ ara lè nú olúwa là ń ṣe kò sí ní tí ó ṣe ìyàwó rẹ pẹ̀lú ògbó ọlọ́nkan kò sí ní sọmọ inú ẹ̀ ìwọ náà mọ gbàdúrà sọ níyà sọ fún yẹ ògbó olóyún nìkan kọ́ lọ́n jẹ́ omi rẹ máa lọ má dé lẹ́yìn mọ́ títí tí wọ́n yìí ránṣẹ́ sí ọgbọ́n omi náà ọgbọ́n àbọ̀bọ̀. ṣẹ́jú èmi náà because after tí mo lé ẹ kúrò nílé ọkàn bẹ̀rẹ̀ sí ní wá ẹ káàkiri ni gbogbo tí n ṣe ń wá ẹ káàkiri náà ti jẹ́ kó yé mi pé àbí tí n bá rí ẹ o tí mi bá ti rí ẹ nǹkan ò lè lọ déédéé àbí kí n rí ẹ póore wà lára ẹ òun láti bímọ sínú ilé mi òyìn ò lè fún yàn lóyún kó wá wò pé o kàn dánù o ò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ náà ẹ get lẹ́yìn wọn ni mo wá mi padà rí ẹ ìyẹn ló ṣokùnfà tí mo fi wá wò pé à ń gbà tí ma gbọ́ pé ìlú yín ló wà mo láti gbé ẹ pé kó wá bímọ sọ́dọ̀ mi bọ̀ǹkan tó yà mí lẹ́nu ni pé fúnra rẹ̀ ló tún parọ́ mọ́ra ẹ pé ok o èmi ni mo plan pé kó wá jí mi gbé o kò lẹ́ ń ṣe wọ̀ mi mọ reason tó yẹ ṣe bọ̀ ó ṣá ṣe o ṣe gan má bínú. kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe kí lèrè mi ti bá rìn lọ sẹ́wọ̀n kò sérè ń bẹ́ẹ̀ náà àti pé tí bá bímọ tán kọ́ máa béèrè pé bàbá ọmọ ẹ̀dá kí wọ́n á sọ pé ó wà lẹ́wọ̀n kó bójú mu nà obìnrin dẹ̀kẹ̀rẹ̀ kò dẹ́ kó máa bọ́kọ ẹ̀dá ìjà àjàdíjú. ṣe bọ̀ ṣe gbọ̀ngàn tó sọ yìí náà ṣe tí o máa gbọ́ sí wọn lẹ́nu náà ni àníjọ máa lọ. lọ́bọ̀. níwọ̀n tẹ̀jọ́ lọ àṣewọ̀ ẹni ibi tí pọmọrí bá lù wọ ni ọ àṣewọ̀ ni tí wọ́n ní àtàrò pé òun tí wọ́n bá fún fèrè ní fèrè fún jáde ṣé bí wọ́n sọ pé òun ló ní kó wá gbé òun fèrè tiẹ̀ ìfọn kún fọn lọ́fọ ọ̀tọ̀ ní tán fọn síbẹ̀ ọ̀tọ̀ ní tán fọn jáde fún tọ́ wá ṣe fún tọ́ ṣe ó máa lo 30 years imprisonment and labour working and delay of the liar. yes ẹ̀wọ̀n aláboyún wa. in constitution. yes ẹ̀wọ̀n aláboyún wa. move. ẹ̀wọ̀n kí ló ń ṣẹ̀yìn méjì náà ẹ ṣáà rí pọ́pọ́ àti àwọn ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀kàndẹ̀ interrupt kí ló ṣẹlẹ̀. táìlì. kí ni fa gbogbo orí ilé. táìlì náà. abolóyún ni. abolóyún náà. gọ́ọ̀mẹ̀ náà. gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ òun sọ̀rọ̀ tó bá mo lè akọ̀fẹ́ sẹ́yìn. lórí irọ́ ìwo lè máa akọ̀fẹ́ rómi lórí irọ́ ìtumọ̀. àwọn sọ́ọ̀tì. sọ́ọ̀tì ta ni lẹ́yìn tó bá ti fi mí lẹ̀ tàbí balẹ̀ àbí kíná má bínú
torí Ọlọ́run wọn bínú oníṣẹ̀lẹ̀ mọ́ òbí. madam oya move. àti sọ̀rọ̀. ọ̀rẹ́ move da ẹ̀yà ìbejì tí bá gbà ọ nípa ọmọ náà rẹ̀ ó sì fòjọ́. ẹni sùúrù. last love. kí ló ṣe yín náà wọ́n mọ̀ kún ìwà nú ẹ̀. afẹsẹ̀ kì í bíbí ẹ̀ wò ni. ẹ fẹ́ check nǹkan wò lẹ́yìn ṣe báyìí lẹ́yìn ṣe báyìí. tó bá ti wà láti. ẹ wá tí nǹkan bá ṣe ìyàwó mi èmi máa bá yín fa wàhálà o. ìjọba mú ni mọ́. ẹ ń gbóyàwó mi bẹ́ẹ̀ kí ló ṣe yín èmi lẹ́yìn ṣe báyìí sílẹ̀ ṣe báyìí tó bá fẹ́ mi àti. gọ́ọ̀mẹ̀ntì ok èmi lẹ́yìn ṣe báyìí sílẹ̀ ṣe báyìí sílẹ̀ èmi lẹ́yìn ṣe báyìí sílẹ̀ ṣe báyìí sílẹ̀ mo ti gbọ́ ẹ má wọlé bóyá lẹ́mọ̀ pé mo kọ́ tẹ̀ ṣe yóò ràn mí. mo ti gbọ́ ẹ rọra ṣe o. máa rí ẹ ń pàṣẹ madam madam ẹ wá ẹ jẹ́ kó rí yín pé o kẹrọra sílẹ̀kùn fún kẹjẹ́ kó wọlé kẹ bá fẹ́ tọ́jú ọmọ mi ni o. tí kan bá ṣe lásán máa dáná sun gbogbo ní ìlú. òye ló yẹ ká ní o ẹ̀dá ayé ẹ ronú lẹ́ẹ̀mejì o ohun tá a gbé dání ká gbé dáadáa kó má padà jábọ́ fọ́ bí ẹyin o ojú ọ̀run kò funfun tán ìka yìí kò má dọ́gba ẹni bá rò tọ̀la mọ́ á ṣe pẹ̀lẹ́ o ẹni bá rò tọ̀la mọ́ kó kíyèsí ọ bẹ́ẹ̀dá bá gbà bí àgbà gbé gbà ọ ìwọ̀n náà ń pẹ́ láyé fèrè ọ. kádàrá ò ṣe yí kò ṣe yí àyànfó ní tàṣẹ owó àrònú jinlẹ̀ dání mẹ́ta kọrin mẹ́ta kọrin owó àti kọrin bọ́gbọ̀ nira wọ́n fún fèrè ọ kájà má bà sọ́ọ̀nù má ní gbàbí má gbàbẹ̀ yẹn dákun má gbàbí kẹ́ẹ̀dá má sọnù má ní. gbèrègbè tó bá ti fọ́ ẹ ṣàrùn bọ́lẹ̀ wù lọ mọ́ tàfàtàfà ò sinmi ẹ kìlọ̀ fún bọ́dà o wọ́n ṣàyè lẹ́sàn-án kọ́ ronú lẹ́ẹ̀mejì o bàbá fẹ́ ní lọ́dẹ̀dẹ̀ o àkìtà bẹ̀rẹ̀ ẹni bá wá jogún wáyé kì í mọ ìyọ̀run ṣóhun lọ̀rọ̀ yọ ká máa bá bọ̀ kádàrá ò ṣe yí kò ṣe yí àyànmọ́ ní tàṣẹ o àrònú jinlẹ̀ dání mẹ́ta kọ́ kí gbogbo ọ̀nà rẹ̀ o àti kọ́ bí gbogbo nira wọ́n fún fèrè o kájà má bà sọnù má ní. ṣẹ́rí ibi ọ̀rọ̀ yìí máa yọ o. ẹni bá sọ kò sóòrù lẹ́ o agbóhùn onílé. ẹni bá sọ kò sóòrù lẹ́ o.